It's all about making your viewing experience top-notch. You can now upgrade your video quality settings for sharper and more vibrant visuals. Click on Settings, select Quality, select Advance, and click on the highest quality. Happy viewing on Yorubaplus TV. Iba o iba. Iba o iba. Iba o iba. Iba ẹ̀yìn ajíborí igi kọ́fà. Ọ̀tún agbálà. Ajíwo yídíyídí dẹ́. Kòkòrò ń lò wà parò. Mo ṣèbà ẹ̀yìn àgbà. Ẹ̀dín tí ẹ kọ́kọ́ rúfá. Nígbà ìwáṣẹ̀, ẹ dákun o. Torí pátákó àti èsúsú mi mo ṣe pè yín. Mo fẹ́ pe àwọn ọmọ mi méjèèjì. Mo sì fẹ́ kí wọ́n dá mi lóhùn láàyè. Pátákó èsúsú mi ẹ jẹ́ mi níhò. Adé! Tẹ́kútẹ́kẹ̀ ọmọ tuntun ni wọ́n fi ayé. Oníbìlẹ̀ ìyá ni wọ́n ti tẹ̀ parí nílé ìdájọ́ pẹ̀lú. Bẹ́ẹ̀ni. Káàbọ̀, ẹ kú rìn. Mo ní wo ló ti kó tágbára rẹ̀ fi ká àpésìn títí tó fi gbẹ̀mí lẹ́nu rẹ̀. Ẹ̀rù ò sì bọ́. Ọmọ ìyá kan ṣoṣo tó kù mọ́ mi. Ó sì mú ó sì pa. Ẹ rò pé mi Pé gbogbo ìgbìmọ̀ ní méjèèjì gbogbo ń tẹ̀ ẹ fẹ́ dá mi padà síbi tí mo ti wá. ńgbà náà wà kọ́. Bàbá fẹ́ dá ọ padà síbi tó ti wá. Bébí bẹ́ẹ̀ lọ ti wá. Kí ló wá mú ọ tẹ́rù bọ̀ láti padà bẹ̀? Ìyá èso mi kò tásìkò ṣé ẹ̀rí tó bá tásìkò àti padà síbi tí mo ti wá. Wọ́n padà àwọn èyí tí mo wá yìí mi ò tí ì ṣètò àti sí wọn sẹ́. Ẹ wá wọ́ wọn ò tí ì bí bàbá mi àkókò bẹ́ẹ̀ kankan àti dá mi padà síbi tí mi ì fẹ́ padà. Bẹ́ẹ̀ni rẹ sọ. Èso sọ mi. Ọdún wájú mi. Ọdún wájú ẹ̀mí ìyá rẹ̀. Èmi àkúlẹ̀bọ. Ó sì ń lérí pé kò sí bàbá ńlá fún ẹni tó lè dá ọ padà síbi tó ti wá. Tó ṣe pé ni mo gbé ọ wá. Ìyá èso sọ mi. Ìyá èso sọ mi. Kò ṣeé ṣe ẹni bá dán yóò dán tán. Wọ́n pọ̀ pátápátá ní dípò ìpapapapapa yàgò bàbá rẹ̀ dá. Wá! Ayẹyẹ ni mí tí fìyẹ́ panú ẹ̀rù bó bá sọ́dọ̀ ọ̀dọ̀. Ìjọba ọba tún dá sọ̀rọ̀ ẹ̀ tírú ẹ̀ bá tún jáde láhàn rẹ̀. Ètùtù mi yẹn lọ́dọ̀ lọ. Jésù ní orúkọ Jésù. Ó kí ó dáadé jàre. Ṣé ni ò ń pa irọ́ fún? Gbogbo nǹkan tó bá wù kó ti dá gẹ́gẹ́ bí èèyàn kó ṣẹ́yìn mí. Wait for your time. Àṣírí wa tó tú nínú kámpọ̀sì. I never expected from you, so ẹ̀yin ìbàjẹ́ ni wọ́n wà. Ṣé ẹ mẹ́ni tó padé jàre ni? Ṣé o ṣọ́ pé fẹ́ bribe wa? Because mo kàn fẹ́ mọ̀ bóyá o máa lè face consequence ẹ̀ ni. Mo ní pé kí ilẹ̀ ṣe gangan Adéjàre ní girlfriend. Ṣé rí àwọn tó ń ṣe ọbẹ̀? Wọn àti kúrò nídìí àrò. I know the rules. But we need to do gbogbo rules and regulations in there now. I do not know who killed Adéjàre because I'm not his killer. Kí ló ń ṣe ẹ́? Kí ló ń tàrẹ máa ń gbóná all the time now? Torí ọjọ́ tó bá kàn lọ mistakenly pè mí lásán, tó bá kàn rí goal ní surroundings mo lè bógò wọn já ẹ lórí. Wọ́n lè rò pé kò lẹ́sẹ̀ lẹ̀, but the PR is really really bad. Ẹ má kótókótó mi bẹ́ẹ̀ yẹn o, kò má já sí kótó. Anybody tó bá ti mess pẹ̀lú Nadi's family kò ní lọ scot free.
Leave my palace! Leave! Leave my palace! ṣùgbọ́n ayé yìí kéèyàn ṣàkàn máa gbàdúrà ni pé káyé má pa kádàrá wa dà sábúrú. Ẹni tí wọ́n bá nípa láti ṣe ìrànlọ́wọ́ fún òun ní ẹnì kejì ẹ. So I'm helping him because he needs help. Kí gbogbo nǹkan tó bá ń wá báyìí kí. Mi ò ti kìlọ̀ fún pé mi ò fẹ́ rí ẹ ní sàkánì mi mọ́. Ẹ bọ́ra tí gúnná lẹ́sìn. Irun mọ́lẹ̀ tí ó wọ̀yọ̀wọ̀yọ̀ akọlóńgìnì tí dẹ́rùbọ̀ dẹ́nu. Ó dáná sí ìyá gbàgbọ́ sí mi. Ó ní í sìn ẹni tó bá lóhun tó ń ṣe rádaràda gbàgbàlagbàlà kiri àdúgbò wọn ní mọ̀ pé ìyàwó gidi náà fẹ́ sílẹ̀. Torí bó ṣe ń sá lọ bí tòlótòló tó kó táífọ́ọ̀dù tí máa mú ọ ìyá sá wá síbi kó nàrùn kí màá mọ́ lẹ́yìn ọ̀run gbà kó ti rest in peace. Àṣẹ́ngè iṣẹ́ tó lágbára lọ́pọ̀lọpọ̀. Serve everybody. Everybody. Mo tún bèrè. Ayé ń bẹ nínú ayé, èèyàn ń bẹ nínú èèyàn, ayé sì ń kọ́ ẹja lẹ́jà jẹ sára. Àwọn tó ń ṣeré ń bí báyìí àwọn ló ní lọ ń sìn. Táwọn yẹn bá lọ ṣubú sí wọn á tún kẹjọ wá bá mi. Fún mi lówó, fún mi lówó, fún mi lówó, fún mi lówó. Iṣẹ́ mi nìkan gan ni mo sanwó fún ọ. Ẹ má padà sẹ́yìn. abẹ́ ẹ̀ bó ṣe wà ẹ̀ kò ní jáde kúrò nílé kò lọ síbi kankan ajọ́ wa wà nílé yìí. Ó yẹ kó mo fẹ́ wọ ọpọlọ yẹn kó mo fẹ́ wọ ọpọlọ wẹ́ẹ̀dẹ̀. Ayé tiẹ̀ náà ò lè dáa, ayé ọmọ rẹ ò lè dáa. Ẹ̀yin gbogbo ló yẹ kán máa pè lámọ̀níṣe ni. Ó búlọ̀ láti rẹ̀. Bó ṣe wà yìí a máa fi wọ́ gbòòrò lọ a máa lọ pop champagne. O play game jọ o wá fún mi lómi ìgbà tí tún máa gbọ́n gbòòrò wọn ní pé ọ̀dọ̀ mi ẹlòmíì ló ti náà play lótò. Ewo wèrè jẹ́ kó sọ̀rọ̀. Irú ọbẹ̀ wo ló ṣe? Ẹ̀fọ́ rírò. Really? Báwo ló ṣe mọ̀ pé mo like ẹ̀fọ́ rírò? Ó ṣe lè fún bẹ́ẹ̀ ní bọ́ọ̀lù àgbà ẹ̀sìn bóyá bí kò pa yín. Because òun lè dá yàn òun dẹ̀ ń bú èèyàn báyìí. Ìbú o. Dáná o. Astagfirullah. O sì láyé mà tọkọ ni ẹ mọ̀ ta tẹ́tẹ́tẹ́tẹ́ ò dáa. Bàbá Àjẹ̀bú yẹn kì í ṣe tẹ́tẹ́ ṣé tẹ́tẹ́ ni bàbá Àjẹ̀bú. Wọ́n ti lò ó. Òun ló kọ̀ fẹ́ lọ ra nǹkan. Bàtà mi! Bàtà mi! Bàtà mi! Bàtẹ́ Bàtà mi rẹ̀! bàtẹ́ ni Bàtà mi rẹ̀! Bàtà mi rẹ̀! Bàtà mi rẹ̀! bàtẹ́ ni.
Adeshola, I've been calling you. Oh, gbé call ẹ, kí ló ṣẹlẹ̀? I've been busy. I was so worried. You busy doing what? Kí ni nǹkan tó ń ṣe? Ṣọlá mo ti ń pè ẹsẹ̀ mi ìṣeré. Adeshola, who is she? Kalele. Your guest? Wait. Adeshola, your guest? Yes. Má sọ fún mi pé o gbé obìnrin wá sínú ilé just because of the little misunderstanding ta ní kí n tó travel. Eh? Reason tó ṣe gbé obìnrin wá sínú ilé nìyẹn. Sí matrimonial home wa Adeshola. So, o fẹ́ kí n para mi? Kí n para mi àbí? What are you saying? What am I saying? Èmi àti ẹni little misunderstanding obínú kúrò lé ojú. Obínú iṣẹ́ yẹn wá ní pàjáwìrì and I had to be in Abuja. Mo kò ní kí n lọ pa kí n dé pa ni. O ní kó lọ pa kó dé pa fún odidi ọjọ́ mẹ́ta. Fún odidi ọjọ́ mẹ́ta. Ìwọ náà mọ bí irú iṣẹ́ mi ṣe rí. Can you just spare me that bullshit? Èmi ọkọ ẹ wà lè wọ́n lọ Abuja odidi ọjọ́ mẹ́ta torí pé a ní little misunderstanding o fi pé mi ò deserve láti mọ̀ àbí? Do you care for this? No, I'm okay, darling. O ṣe. So o fi pé mi ò deserve láti mọ̀. O kà mí kú nìyẹn náà. Tó bá dẹ̀ fi pé mi ò jẹ́ ọ̀kan lójú ẹ̀kọ́ ẹ̀kẹ́ mi náà rún ẹ̀. Yes. Oh, kà mí kú, so why do I have to give a damn about you? So you don't give a damn? Obviously, you don't even give a damn. Òun ló ṣe mú ọmọ wá sílé ọmọ tí díẹ̀ náà sẹ́yìn táyà ìṣe gèlètè báyìí. Adeshola. O fi pàrọ̀ rẹ̀. O fi pàrọ̀ rẹ̀? Yes. Sórí mi ò lè wá kú, o fẹ́ pa mí mi ò dẹ̀ nígbà kó pa mí. O fi pàrọ̀ rẹ̀ ni. Kí máa fi gúngi kiri. Àbí kí ni kí n ṣe? Odidi ọjọ́ mẹ́ta. You want to kill me? Tapere. Adeshola. Oda, má bínú. I'm sorry. Kò ṣe pé bóyá mo mean láti àná yẹn. Nǹkan tó ṣẹlẹ̀, ó kàn ṣẹlẹ̀ in a rush náà ni. Pàjáwìrì ni wọ́n pè mí. Mi dẹ̀ fẹ́ miss opportunity yẹn mo ṣe ní kí n sáré lọ. Ìwọ náà mọ̀ bí iṣẹ́ mi ṣe wà important tó. I am sorry. Ṣé o máa lọ sọ fún pé kó bọ́ sílẹ̀ nsìn àbí kó máa lọ lé gan? Because she's invading my privacy. I'm not comfortable. Mo ní láti relax, kí n tẹ freshen up. Abuja mo ti ń bọ̀. I am so tired. Adeshola, ṣé bí wọ́n mò ń bá sọ̀rọ̀? Ó tẹ̀ dá mi lóhùn. Bí ọkọ mi má bínú. I'm sorry. Má bínú, babe. Ti pẹ́. Olùkọ́ máa ń jẹ́ kí inú bí mi. Ilé tí mo gbé ọmọ kan fi pààrọ̀ nú rẹ̀ ni not like I'm really angry or something. Bó bá ti fẹ́ pààrọ̀ nú rẹ̀, ọmọ tó wá rí bẹ́ẹ̀ yẹn ló yẹ kó fi pààrọ̀ nú rẹ̀. Adeshola kò dáa o. Wọ́n ló máa fà á. Bóyá má bínú. Má bínú. O ní bẹ́ẹ̀ mi. Mo ti sọ pé kó má bínú, Adeshola. Bínú, I'm sorry. Is that how to apologize with a frowning face? Oh yeah, I can smile. Má bínú ọkọ mi, má bínú. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. It's okay. I miss you, baby. Ìwọ náà ló máa ń fà á. Èmi kò máa bí mi nù mọ́. Ìwọ ló fọ́ lọ gbọ́ ọmọ yẹn wọlé. Ṣó dùn tó ẹ ni? Tó bá ti máa bínú, ṣé ìwọ ọmọ yẹn ló wà yẹ kó gbé wá sínú ilé wa? Ọmọ táyà àtọyàn ẹ̀ rí bẹ́yìn. Ayẹ ẹgbẹ́ òsèwájú bá wọn. Ìdí ẹ̀ wá ṣe báyìí sẹ́yìn. Aṣọ ló fi ipá àṣẹ sókè. I miss you. I miss you too. Má máa jẹ́ kí n bí mi o. Ṣùgbọ́n má máa ṣe bẹ́ẹ̀ mọ́. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. Wọ́n fi pààrọ̀ rẹ̀ ní ilé ìlànà sọ kó dún tó ẹ̀ náà. Kó dún tó ẹ̀ lẹ́wọ̀n. Báwo mo ṣe fẹ́ mú báyìí? Èmi sọ fẹ́ mo ní kó dún tó ẹ̀. Adeshola, ìwọ ọmọkùnrin, ó yá ní kó máa fún mi. Máa léwèrè ẹ̀dà ló ń sìn wá rí. Máa wòrán o. Hey! Ọmọ yìí, get out of my house now! Hey! Can you leave now? I'm done. My wife is back. My wife is back. Twist apart all the night, take my soul away.
ìfẹ́ kìí ṣe kú. Ìfẹ́ kìí ṣe kú. Tó bá fẹ́ mi, ó máa fún mi láyọ̀. Tó bá fẹ́ mi, ó máa fún mi láyọ̀. Kí ni ìfẹ́? Ẹni kì í yọjú sí yín mà. Kò yọjú sí mi. Ṣé kò sí mà? Not at all. Actually, mo fẹ́ rí ẹni Lọ́ládé. Nǹkan tí mo dẹ̀ fẹ́ rí ẹ fún náà kò ṣe nǹkan tó le. Just something small. Ó ti ní àwọn developments kan tí mo fẹ́ jẹ́ kó gbọ́ nípa ẹ̀. Àwọn new developments. Okay, ma'am. Mo máa wà away from the studio for about 1 or 2 months. Yes, mo ní àwọn kankan tí mo fẹ́ ṣe pẹ̀lú ọkọ mi. Or rather tí mo fẹ́ ṣe fún ọkọ mi. So mo ní láti focus on that. Mi ò ní lè ráyè láti máa wá sí studio bí mo ṣe máa ń wá tẹ́lẹ̀. Boy, má bínú ma. Kí ló máa ṣẹlẹ̀ sí àwọn customers àti studio in particular ma? Actually, èmi náà ti rò. Kí n tó make decision yẹn mo ti rò dáadáa, mo ti rò síwájú rò sẹ́yìn. But mo ti come up pẹ̀lú plan. Mo dẹ̀ feel pé plan yẹn máa work lágbára Ọlọ́run. Amen. So mo rí àwọn photographers kan online and they are actually good. Nígbà tí mo wo iṣẹ́ wọn, talented photographers and wọn ti wà independent. Wọ́n ṣì ń ṣiṣẹ́ fún àwọn èèyàn mi. Wọ́n dẹ̀ máa like láti ṣiṣẹ́ pẹ̀lú orí mi. So mo ti hire bí méjì láàrin wọn. I'm still looking for more good hands. Mo ṣì máa hire sí. Okay, so that we don't have a problem. Because mo mọ̀ pé àwọn clients wa pọ̀ gan. Mi dẹ̀ lè afford láti lose wọn at all. So àwọn ni màá ránṣẹ́ tó máa lọ ṣe photo shoots both outdoor and indoor. Tàbá ti ní any business shoot ní studio, àwọn ló máa wá sí studio. Tó bá dẹ̀ jẹ́ pé event náà la fẹ́ cover, àwọn ló máa lọ yà ń ta. What you just do for me is monitor everything, make sure everything goes as planned. Okay, ma'am. Ṣóyè jọ̀ọ́, bá mi monitor everything, bá mi oversee everything nípa studio, nípa event wa, nípa bí àwọn clients ṣe máa gba pictures wọn in time, everything. Ẹ má worry ma. Ẹran olófòfò ní ṣe ẹni kò jẹ dáadáa. Ṣé kí ló wá gbà? I trust me. Of course, mo trust ẹ. Ìwọ Lọ́ládé kọ́ ni. Small but mighty mi. Mo jẹ́rìí ẹ. Má ṣe ju bẹ́ẹ̀ ṣe lérò lọ. Ó ṣe gan ni mo dúpẹ́ lọ́wọ́ ẹ. And another thing ni pé èmi fúnra mi náà ni mo ṣe máa edit gbogbo àwọn pictures yẹn. All they will do is take pictures. They'll send them to me. I'll edit myself. Màá dẹ̀ send them back. So yeah, because our clients wa mi fẹ́ jẹ́ kó miss that Omoyeni Aluko's touch. They should always feel and enjoy it. Bẹ́ẹ̀ni o, ó ṣe gan ni. So Alpha, ṣé ti deliver pictures, Mrs. Bukola? Bẹ́ẹ̀ni ma, but sit àwọn brand skincare àwọn yẹn ni àwọn lókùtà fẹ́. Ẹ jọ̀ọ́. Bẹ́ẹ̀ni ma. Má worry, I'm almost done with gbogbo ẹ̀ náà. All right ma. Mo máa ṣe gbogbo ẹ̀ sí drive as usual. So kò lè dispatch everything sí wọn. All right ma, ẹni náà ni ma. All right darling, o lè padà sẹ́nu iṣẹ́ tiẹ̀. Babe, Lọ́ládé ti sọ pé òun máa dúró sí studio for now. Ó máa bá mi oversee things. So nǹkan tí mo plan láti ṣe ni pé mo máa hire new photographers tó máa jáde lọ ṣiṣẹ́ and mi máa edit fún ara mi. You know me, I can do my work anywhere. Okay. I'll be doing it from home. So that's what I plan to do now. That sounds good. Fẹ̀kàn tẹ́lẹ̀ jíjẹ mímu ìjàpá ò jìnnà. Òun ló fẹ́ sọ̀rọ̀ èdè alájẹpá. Ìtumọ̀. Well, ìtumọ̀ ni wípé you really do not have to stress yourself working. I can take care of you. Babe, it's not about that. Ṣọ̀rẹ́, àgbájọwọ́ báyìí la fi ń sọ̀yà. Ọwọ́ kan ò lè gbẹ́rù dórí.
Ọ̀tọ̀ ni. Bẹ́ẹ̀ ni, kí wọ́n mú wá, kémi mú wá. Òun lọ́lá wa máa fi pọ̀ sí i, ọkọ mi. Ọlọ́wádé máa pọ̀ sí. Àmín. Kò ní dín. Àmín. Kò ní kúrú. Àmín. Àmín o, ṣe ọkọ mi. You know, jẹ́ kí n ṣe máa ṣiṣẹ́ lọ díẹ̀díẹ̀ báyìí because mi ti lè fi ṣẹlẹ̀ finally. You know, this work is already a part of me. Kò easy. Babe. Fairy night, shadow several calls, endless calls. Twisted parts, ugly night, take my soul away. If I can shake cool, if I can shake cool. Tó bá fẹ́ mi, ó máa fún mi láyọ̀. Tó bá fẹ́ mi, ó máa fún mi láyọ̀. Yes, darling. Food is ready. We are watching. Alright. Come and eat. I'm enjoying this program. Yeah. Thank you. Shit. Shake on. Bigi tí a gbé tí ọ̀rọ̀ mi ní. Kí ni ìfẹ́ láìsí ọwọ́? Baby, eat your food. Susan, Mama. Mama. Susan K. Who is Susan? Oh, má bínú, client kan tá fẹ́ bá ṣe àwọn constructions. No one pay me Susan, baby. Eat your food. Oúnjẹ yìí má jẹ́ kó tutù now. Special made for any jollof rice. Babe, mo kàn tó ṣẹlẹ̀. Mo máa ní láti rí bọ̀ wálé lálẹ́. Because this client, I don't understand. She's trying to, no. Who is she? He's trying, no. He's trying to turn the table. I don't know me. Ṣá jonje ton kó tó lọ sọ́dọ̀ Uncle Bowale. Mo máa rí bọ̀ wálé lálẹ́. There's fire on the mountain because with the look of things, we might end up losing this contract. You can't lose the contract like gbára Ọlọ́run. No. Ọlọ́run tell me nsìn kò ní jẹ́ kẹ́ lose contract. Eat your food. Tó bá jẹun tán wá lórí Uncle Bowale. There is fire on the mountain. You have to eat your food now, Adeshola. I need to run. Adeshola, I need to run. I need to run. What's wrong with you? I need to run. Adeshola. At least what you do, you want to set table pé bí pa ẹ́. Wọ́n jẹ́ síbẹ̀ sí o tún ní you have to run. Run to where? Ha! What is this? Oh, why would you send me something like this? To the monkey Mawale. Kí ni mo send ẹ? What did you send? What didn't you send to the monkey Mawale? Ó fẹ́ dálé mi rú ni. Ẹ ṣe torí ẹ ló ṣe wá ń sáré bọ̀. Mi ò like bó ṣe máa ṣe dem nǹkan tí kíni máa ń ṣe fún mi. Mi ò like. Ó fẹ́ dálé mi rú ni. Ó fẹ́ dálé mi rú ni. You're such a bad girl. Ó dẹ̀ mọ̀ pé ni o mọ̀ pé tó bá ti send around kan báyìí sí mi, ara mi máa gbọ̀n ni, máa sáré bọ̀ ni. Damn it. You show miss me. Come on. Come. Kí ló fẹ́ kí n lọ ṣe ìrìn lẹ́yìn sí? Mi lọ́nà lé mi fẹ́ kó fọwọ́ kàn mí. Ẹ ò yá dúró ìwọ náà ṣó ti rí. Ṣé orí nǹkan tó dálẹ̀? Can we just start from here, please? Let's do this. Baby, dear baby.
Ẹ má worry. Share àwọn pictures yẹn. Mo máa send ẹ sí yín láàárọ̀ ọ̀la. Yes, mo ti retouch everything. Mo kàn máa fi sí Google Drive, máa dẹ̀ send ẹ sí yín. Yes, ma. Nípa ìgbéyàwó ọmọ ìyáàfin Bọ́látitó, mo máa send àwọn ọmọ mi, wọ́n máa ya pictures. Èmi lè fẹ́ bí ti báwo. Àwọn ọmọ tí máa fi ránṣẹ́ sí yín, àwọn ọmọ tó mọṣẹ́ ni o. In fact, wọ́n fẹ́ mọṣẹ́ jù mí lọ gan pàápàá. Bí mo ṣe mọṣẹ́ làwọn náà ṣe mọṣẹ́. Ẹ má worry, ó máa ṣiṣẹ́ tó fine fún yín. And mo dẹ̀ máa make sure pé èmi fúnra mi monitor editing ẹ̀. A máa edit everything. Tẹ́ máa like ẹ̀. Má worry. I will do a good job for you. You should trust me on that. Kò sí wàhálà. Ẹ má worry. Ẹ fọkàn yín balẹ̀. Ẹ jẹ́ kí n pè yín padà. Fún your committee dé. Ìyàwó mi. Uncle Bọ̀wálé. Olórí gangan. Kálẹ̀ báwo ni? Ẹ kálẹ̀. All everything. Ẹ̀yin nìkan lẹ wà ní. Báwo, èmi nìkan mọ̀ bọ̀. Ẹ̀yin nìkan bí ti báwo. Adéṣọlá ńkọ́? Òun náà ni mo wá sílé. I mean, ìgbà tí mi ò rí náà ni mo wò pé kí n wá wọlé. Ẹ̀yin nìkan lẹ dá wá, kò sí Adéṣọlá pẹ̀lú yín. Adéṣọlá kúrò nílé láìpẹ́ yìí tó ní pé ẹ̀yin àtòun ní ọ̀rọ̀ àsọtì. In fact, ó ló wà very important, ó rush kúrò nílé ni. Kò jẹ oúnjẹ tí mo serve sí dining fún gan, mo ṣe pack oúnjẹ yẹn lọ sí kitchen sí ni. Èmi ni mo ó fọkàn mi ni. Lóòótọ́ a ní ọ̀rọ̀ àsọtì. Ìgbà tí mi ò tètè rí ni mo ní pé kí n sáré wá wo nǹkan tí mo ṣe wá nìyẹn. Ó lè jẹ́ púpọ̀ yà síbẹ̀ kan àmì ìta mi sára lọ́nà. Ó lè jẹ́ nǹkan bẹ́ẹ̀. Kò sí Adéṣọlá pẹ̀lú yín. Ibo wá ní Adéṣọlá lọ? Where is he? Ibo ló wà? Ọmọ yẹn ni. Má kọ̀rọ̀ ẹlẹ́mi sókè o. Ẹni tá a bá rí ká má débi fún. A mọ nǹkan tó ṣẹlẹ̀ sí. Ṣé you get? Èmi á máa pè é. Má stress ara rẹ̀ rárá. Má wọlé. Ó dà, ẹ wá jókòó. Ẹ jẹ́ kí n ṣe yín lálejò. Olórí. I know you want to take care of me, but the truth is, maybe kò tó wà very important láti lọ. So I will go, you know. Màá wá lẹ́sọ̀ wá, you know. Ẹ fẹ́ jókòó. Maybe next time. Thank you. Okay, sir. Ẹ ṣé gan. And má dára ẹ láàmú. Má make sure wípé mò ń pè. Má kóra ẹlẹ́mi sókè rárá. Do you understand? Okay. Yeah. Ẹ ṣé Uncle Bọ̀wálé, thank you so much. It's okay. Everything I do. Wọ́n fi oúnjẹ tí mo ṣe fún ẹ fi sílẹ̀, mo ló fẹ́ dọ́dọ̀ Uncle Bọ̀wálé. So where are you? Why are you not with him? Kí ló dé tó máa ń ṣe báyìí? Ọ̀rẹ́, ó jẹ́ mẹ́nu kúrò náà rẹ̀ kó mú nǹkan mi sọ. Mo ṣe wà ayé mi ni mò ń jẹ, mo lè máa jẹ lọ́jọ́ alẹ́ ni. Yes. Adéṣọlá, ayé ló rò pé oúnjẹ yìí. Adéṣọlá, ayé kọ́ leléyìí. Okay. Kí ni nǹkan tó fẹ́ tọ́lọ́run tí ì ṣe fún ẹ? I mean, owó ìyàwó tó fẹ́, obìnrin alálùbáríkà, ọmọ olóríire, ọmọ tó mọ ìgbéyàwó. Ọmọ yóò deserve gbogbo nǹkan tó ń fojú ẹ̀ rí yìí. Kí ni mo ń fojú ẹ̀ rí náà? Kí ni mo ṣe fún náà? Ìran ọkùnrin ló ń ṣe nǹkan tí mò ń ṣe náà. Ṣó ní mo fìyà jẹ òun ni? Ṣé mo fẹ̀tọ́ ẹ̀dùn ni? Kí lọ́kàn ṣe fún ìyàwó tí mi ò kí ń ṣe fún? I make her happy, I give her all the best, I take care of her. Wo nǹkan tí mo ṣe lánàá tí mi ò bá ṣe, nǹkan máa ṣe mí o. Nǹkan máa ṣe mí o. Nǹkan máa ṣe mí o. Ó dẹ̀ tún fẹ́ lọ náà, ó rí nǹkan mi parọ́ mọ́, ó rọ́rọ̀ mi kan sọ, ó tún fi mí parọ́, ó tó lójú tì. Bọ̀wálé ká má parọ́. If you were to be in my position, you would do the same thing. Ìwọ ni máa fi parọ́ náà, láti mo bá lò. You're my best friend, ìwọ ni máa lò náà. Ìwọ ni máa lò. Ó mi pé mo respect ẹ náà ni at least mo fi nǹkan parọ́. Mi ìṣe àsọ́kò ló, you know. Okay, tó bá respect ẹ, wàá ṣe hàn, wàá jẹ́ kó rí gbogbo. Bọ̀wálé, can you just let's move on? Ìgbà tó bá délé, kí ló wá sọ? Kí ló wá sọ? Àbí? Bọ̀wálé, o máa pa mí lẹ́rìn. Jọ, kí ló expect kó sọ? Bọ̀wálé, can you just stop? Èmi ló kọ́. Èmi ni mo fẹ́.
mo fẹ́ mọ yẹn ní iṣu lọ́ka ni ṣóyè lóòótọ́ yẹn mo dọ̀bálẹ̀ mo ṣe gbogbo kíni ẹjọ́ but then èmi ni mo ní èmi lọ́lọ́run ẹ̀ lórí ilé alààyè àwọn tó ní gbọ̀ngbà tó fi lé mi lọ́wọ́ wọ́n ní àti òkú ẹ̀ àti àyè ẹ̀ èmi ni mo ní. I mean, when you know that, why are you treating her like that? And why are you doing all these things? I mean... Oga, can we get straight to business, please? Tí ẹ náà ni mò ń bá ẹ sọ o. Bọ́wálé, o tẹnu mọ́rọ̀ jù. Jẹ́ sọ̀rọ̀ owó jáde fọ̀rọ̀ lẹ̀ àwálẹ̀ pọ̀. Sí wàhálà. Are we still doing the 5-story buildings or what? Because àwọn máa ṣe 5-story buildings, elevators máa wà ń bẹ̀. Àwọn people yìí wọ́n ready láti sanwó. That's the problem I'm having. Change the budget now for our staircase, stairs. A gbọ́dọ̀ consider company wa brand. I mean, our brand is important though. Ṣé kálá ṣe mọ́? I'm aware I'm convinced on it. That's what nǹkan tí mò ń sọ nìyẹn. Ara àwọn nǹkan tó yẹ kí wọ́n á dùn nìyẹn. But you've just been complacent about everything. Mama rí ẹ later. Babe. Babe. Kí ló ṣẹlẹ̀? Mo ti ń pè ẹ́ látẹ̀kàn pé kó wá jẹun ò dáhùn. Ṣé kí n bẹ gbóúnjẹ wá sókè ni? Èèyàn kì í jẹun lé mo yóò náà. I'm alright. Ó ṣe máa wà alright. O ò tí ì jẹun náà. Well, mo ti wà alright. Inú mi ti kún. Inú ẹ̀ ṣe máa kún. Adéṣọlá, ṣé o jẹun ta ni? Because mo mọ̀ ẹ́ pé fresh food ló máa ń like. Oúnjẹ tó bá sè lójú ẹ̀ gangan ló máa ń like. So how come? Báwo ni inú ẹ̀ ṣe kún? Ibo ló ti jẹun? Did you eat outside? Mayeni, can you just stop stressing me? I'm okay. You? Yeah. Dá kò sí wàhálà. Kí ni ẹ? Wá jẹ better food now. Ọ̀gbẹ́ni fi mí lẹ̀ better food wo ló ń jẹ mi sí mood lálẹ́ jà. Babe, no. Can you stop? I'm not in the mood tonight. Adéṣọlá. Ó ti tó 2 weeks báyìí tó ti fọwọ́ kàn mí last. Ó tiẹ̀ wojú mi at all. For good 2 weeks. 2 weeks? Oh, they sound like 2 years. Just 2 weeks. 2 years. Adéṣọlá, stop it now. Jonah, can you stop? Oh, then sọ̀rọ̀ bẹ́ẹ̀ pé oúnjẹ ni kíní. Èwo ni kíní mẹ́kún mo fi àjẹ́? Oúnjẹ ni Adéṣọlá. Oúnjẹ ni. Ọ̀gbẹ́ni wa máa jẹ́ ń jọ mi ò sí mood lálẹ́. Adéṣọlá, please. Ọmọ nǹkan, you don't need to do any work. You work on lie down. Èmi máa wà lókè. I'll do all the work for you. Not tonight. Máa bọ́lẹ̀ fún ẹ o. Èmi ni máa ṣiṣẹ́. Má worry, má ṣe nǹkan. Má ṣe gbogbo. Ó ṣe ara mi náà kọ, èmi náà kọ. Olómi ló máa ń rẹ̀ náà. Adéṣọlá, please now. I'm just in the mood. O jẹun tó ń sàlẹ̀, o yó bámbám, o tún wá síkò tún ló fẹ́ jẹun. Wọ́n fóúnjẹ ṣí ẹni. Èwo ni jẹkújẹ? O fẹ́ yó bámbám. Is it not my right? Right. It's my right. When I'm tired, when I'm not in the mood. Right. You've been tired for over 2 weeks, Adéṣọlá. Stop saying 2 weeks. You're sounding as if it's a long time. 2 weeks. It's a long time. Just 2 weeks. Oh, èmi fẹ́ sùn, please. Ó dà ń pé àìníṣẹ́ lọ́wọ́ yìí dá problem lẹ́ o. Èmi. Yeah, torí tó bá yẹ pé o ti lọ bí iṣẹ́ látara tó ti dé tó ti rẹ̀ tó ti dẹnu kalẹ̀ o ní máa rántí pé o fẹ́ ṣe kíní kan. Why are you stressing me? O jẹun sálẹ̀ o yóò bá ma o tún gòkè o tún ní o fẹ́ jẹun ìyẹn oníjẹkújẹ ní ẹni èwo ní jẹun kiri. Adéṣọlá, kí ni mo ṣe ṣe mo ní kò fọwọ́ kàn mí òun náà ló ṣe ń sọ gbogbo ọ̀rọ̀ yìí sí mi. Ṣó ń jẹ ni. Oúnjẹ ni náà ó ṣe máa sọ pé ṣó ń jẹ ni. Oúnjẹ ni. Oúnjẹ tó wà important ju the other oúnjẹ gan. Má jẹun mọ́ o abeg can you stop. Mo fẹ́ sùn please. I'll do that some other time. Some other time or tomorrow àbí kò tiẹ̀ sọ pé òru gan. Aṣọ tó wọ igun ti pọ̀ jù ó dé bọ́. Mo like. Oh, madam. Ẹ ṣé gan ni tiwa. Ẹ káàsán, you're welcome. Àwọn dáàdi ńkọ́? Àwọn ò sí around. Oh, okay. So results yẹn ni. Mo ti rí lọ́wọ́ yín náà kí ẹ wá jókòó. Well, kò tí ẹ ní kí n jókòó bẹ́ẹ̀ yẹn náà. Ẹ jókòó. Ẹ ṣe yín lálejò. Madam. Ben.
gonorrhea. Oh my. Tí o bá ṣe pé jẹ́ family doctor wa máa ní pé bóyá fake results lè gbé fún mi. You're part of the family, so definitely mọ̀ pé results may be late, but how come? Madam, ẹ pẹ́ kẹ́ tó wá ṣe check up. Òun ló jẹ́ kí kìíní yẹn wọ̀n yín lára dáadáa. Result tó wà lọ́wọ́ yín yẹn wọ́n ti ń confirm pé ẹ ní gonorrhea, and for sure gonorrhea wà lára yín. Ẹ má jẹ́ ká wá máa béèrè question báyìí. Nǹkan tó máa ṣẹlẹ̀ ni pé ẹ máa bẹ̀rẹ̀ treatment yín bye like now. So èmi máa forward àwọn oògùn tẹ́ máa rà sí yín. Màá dé advice pé tẹ́ bá ṣe ń lóògùn tí yín madam, ẹ make sure pé àwọn dáàdì náà lò tí wọn. Tẹ́ bá lè máa monitor wọn gan máa dà. Tẹ́ bá ṣe ń lò báyìí, ẹ make sure pé àwọn náà ń lò kí ó ti yé yín báyìí. Exactly ma. Ẹ dẹ̀ máa ṣe oògùn ìlétò yẹn o. Gonorrhea ó máa lọ. Ẹ kàn wá faithful sí àwọn treatment ó máa lọ. It's one of those things. Infection láti bí toilet. You understand me ma. Ẹ jókòó kẹjẹ kí n ṣe yín lálejò. Madam, àlejò ọmọ àtijọ́ mi ṣe rí báyìí òpin ní ṣọlá o. Ẹ tóbi gan lọ́wọ́ mi. A lot ló ń dúró dé mi lọ́fíìsì mo kàn sọ pé kí n sáyé wá dá yín lóògbé ṣe gbé mi. May God honor you. Amen. Pẹ̀lẹ́ kú gbogbo gbà wá. You're welcome. Màá dẹ̀ pé dáàdì náà láti relate one or two things pẹ̀lú wọn. So relate the message. Ẹ ṣe gan. Thank you. Ẹ bá mi kí wọn. Ẹ máa fòyà ó máa lọ. Gonorrhea ò kì í ṣe kan tó bá àgbẹ̀ yẹn náà. Ṣó ti yẹ yín? Kò sí wàhálà sí. Kò sí wàhálà ẹ ṣe gan. Ha! Ayé mi. Gonorrhea ibo ni mo ti rí? Ìwọ ọmọkùnrin ibo ló ti kó gonorrhea wá sílé wá fún mi? Ha! Èmi ọmọ yẹn ni. Ó ṣàfẹ́ gba ẹ̀mí mi. Ó ṣàfẹ́ gba ẹ̀mí mi. Kí ló ń ṣẹlẹ̀? Kí ni mo ṣe fún ẹ? Fairy night, shadow place, sweep my heart away. Twisted part, ugly night, take my soul away. If I can't shake if I can't shake tó bá fẹ́ mi, ó máa fún mi láyọ̀. Tó bá fẹ́ mi, ó máa fún mi láyọ̀. Kí ni ìfẹ́ láìsí ìdùnnú? Bí gìtá gbìn tí ọ̀rọ̀ mi ni. Kí ni ìfẹ́ láìsí ayọ̀? Ìgbà táwọn ọ̀rẹ́ mi pè mí tán ní pé ẹ̀yin lọ pè, mo ní Ọmọyẹni Àlùkò best photographer of the year pé kán má wọrí rárá pé tí bá dé màá wá bá yín sọ̀rọ̀ fúnra rẹ̀. Thank you so much. We give God all the glory and all the accolades. Èmi kọ́ Ọlọ́run ni o. Ojú ni mi ò kí ń ṣàìmọ̀ fólókò. Bẹ́ẹ̀ni. So event here is not happening in Lagos. Really? Is it outside Nigeria? Bẹ́ẹ̀ni, Canada láti fẹ́ ṣe, and it's an all expense paid trip. Wow. So kẹ́ lọ gbáradì. Hey, let me start getting ready to visit Canada. Yes, kẹ́ lọ prepare dáadáa. Really? So káwọn clients mi ní Canada come ready láti gbà mí lálejò nìyẹn o. Yes, so Ọmọyẹni is coming to visit them. I am so glad to hear that. Thank you so much. Thank you. Èmi ti ready o. Ìdí iṣẹ́ ẹni láti mú ẹni lálágbára. Thank you so much. Mo really appreciate the wow. So let me share
the pictures mo kàn fẹ́ fi wọ̀nyí ní last photo shoot wa yẹn our pictures here they came out really nice. mo tẹ trust yín ẹ̀yin òkè ya nonsense. ṣe fẹ́ rí blank screen. ìgbà náà wá nǹkan ọmọ yẹn ni tó pé bá ní kó má ṣiṣẹ́ olùyàmọ́ ó dé bá mi kan jókòó sí ṣọ́rọ̀ kù díẹ̀ ni ṣé kò kí n tọ́jú ẹ ni. Mami, ẹ̀yin lẹ ń sọ̀rọ̀ báyìí. Iṣẹ́ yìí ni mo fi ní gbogbo nǹkan tí mo ní. Iṣẹ́ tí mo ti ń ṣe ti pẹ́. Pẹ̀lẹ́, Ọlọ́run má ṣe ẹ́ lóníṣẹ́. Ọkọ ẹni kò má ṣiṣẹ́ olùyàmọ́, ó ní dandan studio yìí náà ló máa kú sí. Kí ni nǹkan tó ń ṣe ẹ́ gangan? Ṣé kò ń tọ́jú ẹ ni? Àbọ̀kọ ẹ tó ní kò má ṣiṣẹ́ olùyàmọ́, ṣé kò mọ nǹkan tó ń ṣe ni? Ó ra aṣọ àsìkò sí ẹ lọ́rùn, ó ra bàtà àsìkò sí ẹ lọ́rùn. Kí ló tún fẹ́ kó ṣe ná? Lóòótọ́ ló ń ṣe gbogbo nǹkan tí mo fẹ́. But mami, èmi náà fẹ́ níṣẹ́ tèmi. Kíni náà máa pa owó tèmi? It's very important. Aláìní tẹ́lọ́rùn ni ẹ. Ó ti yé mi pa aláìní. Bẹ́ẹ̀ ni aláìní tẹ́lọ́rùn ni ẹ. Tó bá yes, tó bá yẹ kó bá ní tẹ́lọ́rùn ni, wàá gbọ́ nǹkan tọ́pọ̀ ẹ sọ fún ẹ. Kí ló dé kí ló fẹ́ kọ́ ọmọkùnrin náà ṣe fún ẹ gangan tí ò ṣe fún ẹ? Mami, ẹ jẹ́ kí n sọ nǹkan kan fún yín. Bóyá ọ̀rọ̀ tí mò ń sọ kò yé yín dáadáa. Ó ti tó bí 1 week nsìn tó ti lọ ṣiṣẹ́ ní Calabar. Èmi nìkan ni mo wà nílé bó dẹ̀ ṣe máa ń lọ all the time nìyẹn. Ó máa fẹ́ mi nìkan lẹ̀ sílé máa dá ronú. In fact, mo ti ń ro nǹkan tí ò yẹ kí n máa rò. Mami, loneliness fẹ́ pa mí. Mo need láti ṣiṣẹ́, mo need distraction, mo need láti wá nǹkan ṣe. Mami. Ọ̀rọ̀ ẹ ti yé mi. Ọ̀rọ̀ ẹ ti yé mi, àlàyé ẹ ti yé mi o. Ó ti fẹ́ bẹ̀rẹ̀ sí ní rojú ọkọ ẹ káàkiri. Ó fẹ́ máa kẹ́gbẹ́kẹ́gbẹ́ àbí. Jẹ́ kí n sọ kíní kan fún ẹ. Wọ́n ní tí ògiri ò bá lanu, aláàmù ò lè wọnú ògiri. Ṣọ́ra mi ti yẹ má lè gba làgàtà láì kó dáàrin yín rú. Mo ń sọ tèmi fún ẹ tó bá dẹ̀ sọ pé ògbọ́n kan tọkọ ẹ̀ wí tọkọ ẹ̀ sọ fún ẹ bóyá kó máa lọ sí studio. Sórí ilé yìí kò sí fún ẹ mọ́. Ilé ọkọ mi lọkọ mi ẹni gbé o. Ilé bàbá ẹ̀ ni mo wà látijọ́ yìí tó ti fi ayé sílẹ̀. Mi ò kúrò bẹ́ẹ̀, mi ò yíṣẹ́ kúrò bẹ́ẹ̀. Kò sáyé ẹnu ilé yìí mọ́. Mami, kí la gbé kí lẹ jù? Kò tí ì le tó yẹn náà. Èmi kàn ní kí n sọ fún yín ní bóyá tí ẹ máa lè bá mi bá sọ̀rọ̀ kó jẹ́ kí n padà sí studio. Kò lè tó gbogbo eléyìí tẹ́ ń sọ yìí náà, mami. Èmi ò mọ nǹkan tí mo fẹ́ bá sọ. Kò sí nǹkan tí mo fẹ́ bá sọ láyé mi. Ṣọ́rọ̀ mi ti yẹ. Tó bá ti mọ̀ pé ilé ẹ̀sùn ẹ̀ ò fẹ́ kúrò bẹ̀ kó lọ sí studio. Kó lọ jókòó sí studio. Má wá ibi ìbàyè o. Má yẹ kí n rí ẹ bí o. Kò sí èmi ò kí mọ ọkọ ọmọ tó kí tún máa lé ẹ̀. Studio náà ni kó lọ jókòó sí. Tó bá dẹ̀ ti dà bẹ́ẹ̀ má sọ pé oníyà kankan bí kankan o. Yọ mi kúrò nù yẹ ẹ̀ tèmi nìyẹn. Bẹ́ẹ̀ ni. Mo ti gbọ́. O ti gbọ́. Gbogbo tí mo sọ yẹn ti bí ẹ nínú. Òótọ́ ọ̀rọ̀ máa ń korò. Òótọ́ ọ̀rọ̀ máa ń korò mọ̀ kó ti korò létí ẹ̀. Nǹkan tí máa sọ fún yẹn mo ṣáà ti sọ fún yẹn. Ọkọ mi. Yes, darling. Adéṣọlá Adéoyè. Ọkọ èmi Ọmọyẹni Àlùkò. Olówó orí mi. Ṣó mọ̀ pé ọkọ kan báyìí lèèyàn yọ ẹsẹ̀ lẹ́kùn. Bẹ́ẹ̀ni. So mi ti lè fi ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn nítorí àwọn clients mi kí n má lọ lose wọn. Yes. So díẹ̀díẹ̀ ni. Anyways, kò sí wàhálà. Ẹ̀rù kàn bà mí nítorí gbogbo àwọn olójú kò mú ọ lọ. So a máa ranjú wá nǹkan tí ó sọnù kiri. Mi ìlẹ̀ wájọ́ kan gbàyàwó mi. Ojú owó ni ìwọ ọmọkùnrin, ojú owó ni. Kò sí nǹkan kan, kò síbi tí mò ń lọ. Ṣeré, ìwọ lọkọ mi, nǹkan tó bá dẹ̀ fẹ́ ni máa ṣe. Lóòótọ́, this is my life, but you are my husband. So aṣọ tó bá ti pa náà ni, ń lábẹ́gẹ́, kò sí wàhálà. I love you. I love you too. Thank you so much. You're welcome. Ìyàwó rere lóde ọkọ. Ó ṣe ọkọ mi. Very night. Mo ní gonorrhea kẹ́. Adéṣọlá ti kó bá mi. Ṣé nǹkan tí mo fi iṣẹ́ àti ìgbésí ayé mi sílẹ̀ fún lélẹ̀? Take my soul away. Ìfẹ́ kì í ṣe kú. Gonorrhea. Ìfẹ́ kì í ṣe kú. Ìgbéyàwó ìgbàwo sígbàwo. Tó bá fẹ́ mi,
ó máa fún mi láyọ̀. Tó bá fẹ́ mi, ó máa fún mi láyọ̀. Lóòótọ́ èmi ni mo ní kí Ọlọ́ládé mú mi wá. Nítorí pé mo wà ìgà láti meet ẹni tí mo ti ń bá sọ̀rọ̀ láti jọjọ́ ẹ̀. Àbí ẹ má bínú sí mi. Èmi gan-an ló yẹ kí n ti invite yín wá sí ọ́fíìsì. Mo nǹkan tó ṣẹlẹ̀ ni pé èmi fúnra mi gan mi ò lọ sọ́fíìsì. I've just been so busy and working from home. Nítorí mo ní àwọn family issues, business tí mo handle nínú ilé. So reason here, I am so sorry. But inú mi dùn láti meet you, Mrs. Banjo. Látọjọ́ yìí. Thank you so much for always supporting my brand. Èmi náà mọ̀ pé Lọ́ládé ó capable. Ó mo ṣe ní kó wà in charge gbogbo ṣẹ́ yín so that ní reason láti go back and forth. Ẹ dẹ̀ rí pé everything náà ń lọ bó ṣe yẹ kó lọ. Thank you so much, ma. Inú mi dùn láti rí yín. Lọ́ládé, thank you for bringing her. Ẹ ṣé tẹ́ wá. You're very welcome, ma. Yes, ma. A ní ọkọ mi festival. Okay. Lọ́dọ̀ wa lẹ́kìtì. Wọ́n pè ní ìtàjèrò. Ìtàjèrò. Báwo ni mo ṣe fẹ́ explain fún yín? Tó bá jẹ́ pé ẹ jẹ́ ọmọ Èkìtì, ẹ ti máa gbọ́ ìtàjèrò. Gbogbo àwọn personality home and abroad láń expect. Wow. Àwọn tó dẹ̀ jẹ́ ẹgbẹ́ mi, wọ́n ní wọ́n count on me because of my high taste pé èmi ní kí n present photographer tó máa take everything. So who am I not to thought of you? Ọkọ̀ wọ́n pé mo ní right plug. Ìyẹn mo ṣe ní kó mú mi wá. Ẹ ṣé gan tẹ́ refer mi o. And ìtàjèrò yìí ṣó dàbí ojúde ọba. In fact, ó máa tún wà bí gàjẹ́lì tẹ̀sán yẹn. That's good, that's good. Ẹ máa worry nípa pé kí picture yín blow internet yẹn. Ẹ mọ̀ pé mo wà ń bẹ̀ fún yín náà. Ẹ mọ̀ pé máa ṣiṣẹ́ tó fine fún yín. Lọ́ládé náà ló máa wà in charge of everything. Ẹ ṣé ọ̀pọ̀ lè handle ẹ̀. Because àwọn picture tó máa jáde ó máa escalate social media tó yẹ pé viral báyìí la máa wà lórí reels o. Pé kò lè handle ẹ̀bí ti báwo bẹ́ẹ̀ ṣe rí Lọ́ládé yìí small but mighty ni. Ó mọṣẹ́ bó ṣe wà yẹn o but òun kọ́ ló máa ya àwọn pictures yẹn of course mo láwọn photographers àwọn team of photographers ti máa send over Lọ́ládé kan ló máa make sure pé everything lọ bó ṣe yẹ kó lọ èmi dẹ̀ ni máa edit gbogbo àwọn pictures yẹn fúnra rá mi mo máa fún yín níṣẹ́ tó wà okay ẹ má worry you have nothing to worry about ma. Babe, how are you? Welcome. Ẹ jẹ́ má bínú. No problem. What's up, darling? I'm good. Báwo ni ṣe? Oh, so sorry. Meet client me, Mrs. Banjo. Ọkọ mi leleyin. Welcome, sir. That's one of my clients. So we want to work with Noah for so long, but we'll meet one for the first time physically today. Yeah. Yeah, you want leave my loss, okay? I'll come and join you. Okay. You can go upstairs, babe. Yeah, I will. Emma Binuma. Hey, so the later tea sọ̀rọ̀ business. Ẹ ti wà okay pẹ̀lú nǹkan tí mo sọ. Very well. When it comes to Mrs. Ayeni Aloko, ṣé yẹ kí n máa doubt. Thank you so much. Mo dúpẹ́ lọ́wọ́ yín gan. You've been like a great client. Kí n doubt me. God bless you, ma. So, kí ni kí n fi ṣe yín lálejò? Ìkòkò ajégun jẹran. Mo sọ fún yín lẹ́ẹ̀kan yẹn. Mo ní kò sí obìnrin náà. Kékeré ni. Àgbà ni. Kúkúrú àbí gíga. Tí èmi Adéṣọlá bá kọlù tí ò ní kàn sára. Kí lẹ fi mí pè? Iyọ̀. Ẹnu pọ̀. Lẹ́nu yìí. Èmi lẹ́nu pọ̀. Èèyàn parọ́ pé ẹ̀jẹ̀ dòdò ẹ̀. Ẹ parọ́ pé ìgbádùn ẹ̀. But ẹ̀dùn. Ká máa parọ́. Come on, Faith. Bí mo ṣe rí ẹ̀ńjọ́ yẹn lé wa ni mo ti ń gbọ́ ìpè àgbàlagbà ló kún níwájú. Ló kún lẹ́yìn àfi bí omidan tó fẹ́ ní kó wá rúgbá. Àgbàlagbà in body. Ọmọ kékeré in context.
èmi náà rí bẹ́ẹ̀ nǹkan tí mo ṣe dá májẹ̀mú fúnra mi nìyẹn pé ọkàn yín nìkan kọ́ ló máa jẹ dòdò yín èmi kan máa dé bẹ́ẹ̀ nǹkan tó ń gbádùn àjọ máa gbádùn yín ni. It's so sweet. That remind me báwo lè gungan wọn ló ṣe rí nọ́mbà mi. ẹ fẹ́ mọ̀. Of course. Well, mo pick ẹ lórí fóònù ìyàwó mi ni. Irọ́ ni o. This guy. Meanwhile, this is not ending soon. Anytime soon. It can never end. Mama. Kawa paro. Ẹ̀dùn. Ẹ̀dùn. Gbogbo àwọn styles tẹ́ ń jù fún mi. In fact, ẹ̀rù bà mí ni pé bó ni màmá yìí ti ń rí àwọn kìíní. Gbogbo àwọn styles tẹ́ ń fún mi mi ò ṣe rí. Ìtẹ́ wá fi 4 million pátápátá scissors yẹn. Ìyàwó mi ò fún mi scissors rí. Stop. Stop what? You're making me blush. Mo ti máa ń sọ pé mo fẹ́ jẹ́ iṣẹ́ àgbàlagbà. Wọ́n máa ń dùn mí àgbàlagbà báwọn. Wọ́n ní àgbàlagbà tó bá ti bímọ tán tó ti ṣe tí mo pé tó bá ti ṣètò báyìí pé gbogbo ẹ̀ máa. Sínú mi dúpẹ́ yẹn ni mo fi ṣí bá. What are you talking about? Owó sílé yàn dàgbà. So wo bá wa I will be always 16. 16 in and out. No, ẹ kọjá 16. Sweet straw over there. You're so sweet. You're so sweet. Oh yeah, come my darling. But meanwhile, this is not ending anytime soon. What do you mean? Torí pé mi gan gbádùn iṣẹ́. This is just the beginning. Okay. Ẹ wo iṣẹ́ tí ẹ ń pè fún mi náà. Ọlọ́run nínú ètò wa bó oúnjẹ o. Máa jẹ yín tẹ máa fi gbóni tẹ́yìn máa fi ká ní. Bológo kí wàá di honorable fẹ́ bá. Hey baby. How are you? Good. How are you? Why are you so excited? Why wouldn't I be excited? Inú ẹ̀ dùn jù bá kan kò yé mi. Wait, I have every reason to be happy. Okay. Adeshola, don't tell me pé o ti gbàgbé ni o. What's up? Kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn? You've forgotten. What? Adeshola. Kí ni nǹkan náà now? Today's not your birthday. Today is our wedding anniversary. O ti gbàgbé. Oh my days. Whew. I'm sorry. Oh, mo funny. There is no excuse. No. Oh, mo tó ṣẹlẹ̀. Mo ṣe rántí ní alẹ́ àná like 11:35. Mo kò kí tó bá ti di 12 hours. But iṣẹ́ ti gba gbogbo brain mi. I was happy anniversary. I'm so sorry. Happy anniversary to us. I'm so sorry. Happy anniversary. I forgive you. Yeah, as always. I have plans. Okay. Yeah. We need to catch a movie night. Movie night? At home. Lọ́jọ́ wo? Lálẹ́ yìí nínú ilé. Àìmí àti ẹ̀kọ́. Mo ti prep gbogbo candles, popcorn, drinks. Okay. Ìwọ ló máa dá jẹ popcorn ni o. Ìwọ ló máa dá wo movies tó fẹ́ wò lálẹ́ yìí o. Èmi tí mo wà wájú ẹ̀ pé ń dúró mo ti ń tún gbé. I'm so tired. You can't say that. Are you joking? Mommy, I need to sleep. I'm tired. Today is not different from every other normal days. We can always do that some other time, okay? How can you say that? Today is our wedding anniversary. Ṣá kì í ṣe movie night ńjọ́ mi tí ò ń ṣe wedding anniversary ni. So what special? You don't spend time with me. Má bínú, I'll make it up to you. No, babe. Wait. No now. Ṣó ti fẹ́ máa lọ sókè ni? Ó ti ẹ̀ wò mí, ó ti ẹ̀ appreciate me. This is you. You're good. You're beautiful as always. I'll see you later, okay? Babe. I'm tired. Adeshola. Tired. Oh. Adeshola, but what is she? You don't even know my plans. You don't know what plans I have. Kí wá ni mo fẹ́ ṣe pẹ̀lú gbogbo nǹkan tí mo ti prep sílẹ̀? Even Auja zuraja. Auja zuraja. Auja zuraja. Lage. Zu.
dúró. Ìjọ tuntun sábà jọ̀ọ̀sán. Láyé rí ọlọ́yẹ̀ o. Ó tètè jẹ́ ọlọ́pàá. Olóyè ni màá rí. Mi ò ní kó kọrin o, kó lánú ẹ kó pèrò kérò mi pé jù. Àmì àwọn ajíjáde swaga ó pẹ̀ mọ́ra wọn náà ni. Ìgbà tá a ṣiṣẹ́ ní ilé bàbá náà, bàbá wọnú yàrá kan. Ibi táwọn àjọ̀nù ti máa ń kó wá fún bàbá yìí. Orúkọ owó ló wà bẹ́ẹ̀ dọ́làsì. Wọ́n ní ego kúdí. Ẹ ti fọ́ ọkọ̀. Wọ́n ìgbà ìgbà tá a kó owó bàbá ráyé bàbá kan báyìí ní èlò tó bá fọ́ ọkọ̀ owó yẹn. Within 7 days ní ẹ̀rọ. Ó bá ṣe máa ń pọ̀ bá tó máa ń pa balẹ̀ tó máa ń pa gbogbo òjòyè tó bá bá bẹ̀ bá ṣe máa ń pa parí nìyẹn. Ó lè fara balẹ̀ ṣọ́ máa ń ṣáájú ẹlẹ́ẹ̀dẹ́gbẹ̀dẹ́. Ó dà ṣé ẹ̀ẹ́dẹ́gbèje ló fẹ́ pè ní àbẹ́dẹ́gbẹ̀sán. Bamuza! Zamuza! Zamuza! Zamuzu! Zamuzuba? Ara àjọ olóòtú bá wò torí ní India láti lo ìdáná. Ọjọ́ wà nílẹ̀ ìwọ ló fà á. Sọ̀rọ̀ mi ti yẹ tó bá wà lè tún ara ẹ ṣe ó kù sí ẹ lọ́wọ́. Kí ló ń gbìn náà? Ọlọ́run àti ju pé ọ̀rọ̀ pé wọ́n fẹ́ yẹ kúrò lẹ́nu kan náà. Ó bá ti dọ̀rọ̀ pé olówó dé. Bẹ́ẹ̀ni. Aláyé kó má lọ wá fojú sí eléyìí èmi kọ́ mo ní o. Èmi ló ń dìlíbà fún yàn ní o. Owó ìtẹ́lẹ̀ máa bá a sọ di 10%. So tó bá jẹ́ pé mi ni mo gbé 8 million 7 to 8 million tí mo ní mo lè wá yẹn rí síbẹ̀. Excuse me sir, èmi máa gba 50% owó yẹn. Ó ti lọ, àwa máa wá ìlú. Mo sọ fún abẹ́ ní sìn pé kó yá mi 500k tó bá dẹ̀ ti yá mi màá fi ṣe ×2 fún. Yes, tí mi bá wá dá owó yẹn padà tó bá ti wù kó fi mi ṣe. Tí mi bá wá dá owó yẹn padà kó pa mí. Jọ, kí ló ń wọ fún? Jí má sùn lé o 50-50. Jí má sùn. Stop now. Oh. Yes, I am tired every day. And that is the more reason why it's a matter of time. Máa ṣe gbẹ lọ́wọ́ bọ̀bọ̀ yẹn. Tọ́mọdé bá pè á dájẹ́. Tó bá pẹja á dájẹ́. Ṣùgbọ́n tó bá parọ́ gidigba á gbọ́ wá bá nílé. Kọ́lá! Oh, so you are here. Wọ́n jẹ́ kí n sọ fún ẹ òkú tó ń sin ẹsẹ̀ tì. Tell me, I love you with everything I had. From every fiber of my being, tell me. Kó yé mi jọ, ṣó máa rò pé wọ́n nìkan lọkùnrin tó wà ní ayé yìí ni? Àbí rò pé o special, àbí? Torí bọ̀bọ̀ yẹn, ó lè fẹ́ o. Ẹ ṣe bá mi gbà wọn, owó tèmi fẹ́ gbà lọ́wọ́ ẹ bá mi gbà lọ́wọ́. Your husband tried to kill me. Torí pé mo nífẹ̀ẹ́. Mọ́mí ẹ̀jẹ̀ mọ́ wọ̀ ẹ̀jẹ̀. Ẹ̀jẹ̀ kẹ̀. Gbogbo ilé wíwọ̀ ni ọlọ́jú kòkòrò ọlọ́jú kò mọ́lá ajá tó máa sọnù ìyá onígbà fèrè ọdẹ. What is that? What are you doing with my phone? Adéṣọlá. Wo èèyàn tó ń pè ẹ́ Mrs. Banjo. Ó ń pè ẹ́ ní bébí Adémi. Mrs. Banjo. Kí ni tí wọ́n yìí? Torí pé mo mọ̀ pé mo mọ nọ́mbà yẹn, ó ní mo ṣe pick call. Mo dẹ̀ gbọ́ tó pè ẹ́ ní bébí. Mo dẹ̀ dẹ́lẹ̀ sórí iná fún mi sí. Ó gbé orúkọ Mrs. Banjo jáde. Baby. Can I have my phone? Adéṣọlá. Thank you. Ṣé nǹkan tó máa sọ nìyẹn? Kí ló fẹ́ kí n ṣe? Is that what you're saying? Adéṣọlá. What are you even trying to do? Move for me, dig for me.
Like you don't trust me or what are you trying to do? I just saw that number familiar ni mo ṣe gbé call ẹ. Why should you? Why? Is that what you should be saying? You're sleeping with a married woman. What do you mean I'm sleeping with a married woman? Ìyàwó níyàwó. Are you even making sense? Ìyàwó you are sleeping with ìyàwó níyàwó. Can you just stop? Who is sleeping with a married orí ẹni? What kind of accusation is that? Client mi tó commit lẹ́ẹ̀kan tó wá sílé wa. Báwo ló ṣe sáré gba nọ́mbà ẹ̀ tó fi. Are you even making sense? Are you making any sense at all? Báwo ló ṣe rí nọ́mbà ẹ̀? Did you take it on my phone? Orí ìrọ̀rọ̀ burúkú ló fi lọ mi yẹn náà ṣọwọ́ okay orí mi lórí ẹni. Adéṣọlá. Ṣé orí mi lórí ẹ? Báyàwó níyàwó sùn ó fẹ́ gba èpè ìwọ ọmọkùnrin. Èpè ti wà lórí ẹ o. Ọlọ́run má jẹ́ képe wà lórí mi. Èpè ti wà lórí ẹ because Ọlọ́run ò ní jẹ́ képe wà lórí mi. Ìyàwó níyàwó tó ń gorí ìyàwó níyàwó èpè ti wà lórí ẹ. Wọ́rẹ́ mi lórí ẹ. Olójú kòkòrò ni ẹ torí mi mọ nǹkan tó fẹ́ kì í ṣe fún mi. Stop pointing that finger at me. Mo máa point it, I will point it over and over again. I will point it. Àgbàyà ni ẹ. Aṣẹ́wó. Oníṣekúṣe. Can you just shut up? I will not shut up. Can you just shut up? I will not shut up. If tó bá tún try màá gba etí ẹ o. Tó bá náwó ẹ màá gba etí ẹ o. I will not shut up. Get out of here. Adéṣọlá ń gbá mi ní etí. Báwo ni? Fine, sir. Ọkọ ẹ̀ kọ́. Uncle Bowale. Yes. Nítorí Adéṣọlá ni mo ṣe wá sí ọ́fíìsì yẹn. Èmi ti rò pé bí ó ṣeré wá síbí báyìí ni. Nítorí àtàná ni mi ti rí. No, kò sí rí o. Kò sí lọ́dọ̀ mi. Èmi àti ẹ̀kọ́ rọra ní disagreement kékeré lánàá ni. Ó dẹ̀ kúrò nílé láti gbà yẹn kò wá sínú ilé kò súnlé gan at all. Kò pé mo dẹ̀ lọ sí ọ́fíìsì ẹ̀ kí n tó wá síbí báyìí. Ọ́fíìsì ẹ̀ mo ti ń bọ̀ kò sí lọ́fíìsì. Mo ṣe ní kí n wá síbí báyìí bóyá ó ṣeré wá sọ́dọ̀ yín. Adéṣọlá ò sí lọ́dọ̀ mi. I mean, mi ní fẹ́ kó wá torí ẹ̀ máa káyà sókè. Màá wá bí màá ṣe pé tí màá bá sọ̀rọ̀. So that mi fi kúrò ní ara. Sókò tẹ̀ sí bí báyìí. Kò sí lọ́dọ̀ mi. Oh God. Ọmọ yẹn ni. No, rárá o, má ké. Má sunkún, I don't want that. Okay? Tí kì bá ṣe pé mo níbi tó wà very important láti lọ báyìí ni. Màá ní kí n make some calls, I will get to him and we can leave, okay? A máa jọ wálé lálẹ́, okay? Okay. Wálé lálẹ́. A máa wálé. In fact, èmi fúnra mi a máa jọ wálé ni. Ẹ ṣe gan ni. Ẹ jẹ́ kí mi máa lọ. Ẹ ṣe gan ikú ṣe má bínú pé mo stop yín lọ́fíìsì. Kú ṣe. Tó bá fẹ́ mi, ó máa fún mi láyọ̀. Gbọ́ná, ibo ló ti bá àwùwọ̀ òṣì tó wù iná? Ọwọ́ ta ló ti bá? Ṣé ìgbà tó ti gbọ́njú lé ayé ẹ̀ kí bàbá ẹ̀ tó já láìsí? Ṣé o rí pé fóònù ẹ̀ dún báyìí mo gbé ni? Ìwọ ló gbé fóònù ọkọ ẹ̀. Ìwọ mọ̀ pé agbẹ́ ìpìlẹ̀ tí òun bá rẹ̀ nínú jẹ́ ni. Kí ló dé tó kó rẹ̀ lẹ́nu sókè báyìí? Kí ló dé tó fi rẹ̀ lọ́kàn balẹ̀? Mami, ọ̀tọ̀ ni nǹkan tí mò ń sọ, ọ̀tọ̀ ni nǹkan tẹ́ ń sọ. Nǹkan tí mò ń sọ fún yín kò bá nǹkan tẹ́ ń sọ lọ rárá. Jọ kí ló ń sọ? Mami, mo sọ fún yín pé Adéṣọlá ó ń bá married woman ní nǹkan papọ̀. Kò tún wá ń ṣe married woman nìkan o. Married woman tó jẹ́ client mi, tó jẹ́ pé mi ni mo mú wá sílé. Nítorí pé mo rí nọ́mbà tó ń pè, mo dẹ̀ mọ̀ pé mo mọ nọ́mbà yẹn, mo dẹ̀ tẹ̀ sórí fóònù mi, ó dẹ̀ gbé orúkọ woman yẹn jáde. Ó ní mo ṣe gbé kọ́ yẹn. Mi ní dédé gbé kọ́ọ̀lẹ̀ náà. Àlójòwú ni ẹ́, òjòwú ni ẹ́, òpònú dẹ̀ ní aláìní làákàyè. Fóònù ọkọ ẹ̀dún. Ṣé tó o bá gbé ṣé máa mọ̀ pé oníbàárà ẹ̀ ni? Oníbàárà mi ni màá mi. Tó o bá gbé kọ́ọ̀lù yẹn, tó o gbé fóònù yẹn, tó o tún wá tẹ̀ sórí fóònù tiẹ̀. Ó bá rẹ̀ ẹnu jẹ́ lélẹ̀, ó kọ́ rẹ̀ lẹ́mìí sókè nìyí. Ó ń gbẹ̀rẹ̀ lẹ́mìí gbóná lílé yìí. Jẹ́ kí n wá sọ fún ẹ, ṣé o mọ̀ pé agbára òjò torí yẹn kò ní òun ò ní léwó. Onílé tiẹ̀ gangan ni ò ní gbà fún. Ṣorí àwọn tó wà ń ta yẹn, wọ́n sọ pé àwọn ò ní bà nǹkan tó dáa jẹ́. Ìwọ gangan tó nìkan ló ní dúró. Àdúrà ló máa gbà fún ọkọ ẹ, àdúrà lójú méjèèjì, àdúrà ló máa gbà fún. Kó má ṣìrìn, kó má ṣìṣe, kó má ṣìwàhù.
bẹ́ẹ̀ ni màmí mo ń dẹ́ lóhùn mo sọ fún yín nǹkan tí èèyàn ń ṣe mo sọ fún yín gbogbo ìwà tí Adéṣọlá ń wù gbogbo ìwà pálapàla tó ń wù ìwà gbèrè ẹ tún ní kí n máa gbàdúrà fún màmí ṣàdúrà ló ń kàn kí n máa gbàdúrà fún Adéṣọlá pẹ̀lú gbogbo nǹkan tó ń ṣe fún mi. àdúrà ló máa gbà fún un ṣé kí ni kò máa ṣépè fún ni àdúrà ló máa kí gbogbo ọkàn yẹn kó lè kó lọ́kàn àdúrà ló máa gbà fún un ọ̀rọ̀ ni mò ń bẹ́ẹ̀ sọ yìí o màá fẹ́ kó gbọ́rọ̀ mi o. òun ló tún kúrò nílé. ṣé bí wọn náà rí pé gbà tó kúrò nílé sí ṣọ́kàn ẹ̀ balẹ̀ ṣó rí pé o ṣe gbéra ẹ̀ lẹ́mìí sókè tó gbéra ẹ̀ lẹ́mìí sókè tó sùsàn tó sòrò tó ń káàkiri. kò burú wọn má gbọ́ nǹkan tí mò ń sọ fún un ṣó ti gbọ́. sí wàhálà mo ti gbọ́ nǹkan tẹ́ ẹ sọ ẹ ṣáà jẹ́ kí n wọnú ilé lọ tó rọ́dọ̀ yìí mo fẹ́ sùn. níbo níbí irú ọkùnrin ọlọ́run ò ní gbà fún mi ọlọ́run ò ní gbèrú ọkùnrin fún ẹ ìtú ẹ ló ṣe wá lóru àbí ilé òtí ṣù ó yá dìde alele ó yá dìde ilé òtí ṣù ó yá ilẹ̀kùn ká ni ó yá mo fẹ́ tilẹ̀kùn mi jọ má pè mí má pè mí pa mo fẹ́ tilẹ̀kùn ó dàrọ̀. mami ẹ ń lé mi màá. mo ń lé ẹ tó bá pẹ́ yẹn ló fẹ́ tọ́ mo ń lé ẹ ó yá ilẹ̀kùn sí wà ṣíṣí ilẹ̀kùn àṣìjọ máa lọ jàre kó jẹ́ kí n tilẹ̀kùn mo fẹ́ sùn ó dàrọ̀ tó bá délé kò pè mí. This love is dangerous. It hurt my heart. Wọ́n lè ṣe máa ṣe pàtì lójú ọ̀nà lẹ́nu ìwà náà. This love is dangerous. It hurt my soul. Gbogbo ilé ìdáhùn. I had to feel sick. Wọ́n lè máa ṣe park sí ojú títì. Ṣé mi gbogbo ilé? Madam. Ẹ̀wọ̀n yìí nìkan kọ́ ni road user náà. Báwo lè ṣe máa park sójú kí ní ẹgbẹ́ àbí kí ni? I'm so sorry, ọjọ́ má bínú. Ọmọ yẹn ni. What are you doing here? I should be asking you that. What are you doing on the road? Are you okay? I am not okay. You see? Adéṣọlá. Kí ló dé tó tún jẹ́ wípé bíbá ìlú ní kí n ti wá pàdé ẹ̀? Adéṣọlá. Àwọn ìwà tó wù yìí mi rò wípé ó mọ ramification wọn. Òun bá ìyàwó níyàwó sùn kí tó wá ṣe ìyàwó níyàwó lásán o oníbàárà ìyàwó ẹ òun bá sùn ó dẹ̀ tún jàjà ẹbí ó kúrò nílé. Adéṣọlá, what are you thinking? Òun ṣe bẹ́ẹ̀ ni tí ò ní ronú rèé. Ó yá wo bí tá a wá yẹn sìn ilé obìnrin èmi là tún wà yìí. Ìjọ ògùn ló fẹ́ ṣe báyìí dá Adéṣọlá. Ṣé o ti ṣe tán? Ọ̀wádé, èmi ò ní bínú sí ẹ pé ó sọ̀rọ̀ sí mi. Instead, màá tún dúpẹ́ lọ́wọ́ ẹ ni. Because it shows you are a friend and you care. But pẹ̀lú gbogbo ẹ náà mo fi pé tó bá pè mí lọ́rẹ̀ẹ́ ó yẹ kó mọ orí ọ̀tí mo jẹ́. Ṣó ti yé? Mi ò kí ń ṣe wèrè. Ajá ò kí ń dédé gbó. Yẹ tí bá ṣe ẹni tó yẹ kó mọ̀ pé ó nídìí tí mo fi ṣe. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní torí má jìyà la ṣe ń yá má jìyà lọ́fà. Nítorí ọjọ́ tí ọmọ yẹn ní máa gbé ìwà obìnrin wọ̀ tó máa wà burúkú tó wù sí mi ni mo ṣe ní Susan níbí báyìí. You should know I'm not mad. Gbogbo nǹkan tí bá ṣe ló ní reasons. See, Buhari, let me make something clear to you. As a man, if you want to have peace of mind, good health, and long life, you need to be like Adéṣọlá. Oh, come on, I don't think so. You need to be. I don't think so. O ṣetán àti kú ní kékeré nìyẹn. Kò possible wá dé. O ṣetán àti kú ní kékeré tó gbọ́dọ̀ pé kí ni obìnrin ló máa pa ẹ́. Adéṣọlá obìnrin ò lè parí ẹni tó bá wù sórí ẹni tó bá wúrù wá tó ń wí gangan lóbìnrin pa. Irọ́ ló pa. Ìwọ náà gbọ́ nǹkan tó sọ lẹ́ẹ̀kan. Irọ́ ló pa. Ó ní torí májìyà la ṣe ń yá májìyà lọ́fà. Wo tó bá torí wípé o yá májìyà lọ́fà tó ti májìyà lògiri májìyà máa kóyà fún ẹ. O ṣe májìyà tèmi. Wrong májìyà ló choose yẹn. You need to be strategic about everything you do. Gbogbo obìnrin lórí bí amúlọ́mbà ni. This is Susan. Oh, more now. Oh, more. Èmi ò dédé fò kiri o. I'm strategic in every of my moves. Adéṣọlá. Ìyàwó mi ni fine, ó wà ńbẹ̀.
jọ tó bá lórí òun pé òun ready then you should get me back. jẹ́ kí n sọ nǹkan fún ẹ sórí gbogbo àwọn ìwà tó ń wí àwọn ìwà pálapàla yìí ọmọ yìí rí gbogbo ẹ̀ I mean lásìkò tá a wà yìí obìnrin wo ló máa rí gbogbo àwọn nǹkan tó ń rí yẹn tó dẹ̀ máa ṣètò dúró sínú marriage yẹn. kò láojú ni tó bá láojú náà mọ̀ pé yes this is my husband and he truly cares about me. Yes. Adéṣọlá ọmọ yìí nífẹ̀ẹ́. Okay, mi kórìíra ẹ̀. Ìfẹ́ lọmọ yìí ní tó fi ń ṣe gbogbo eléyìí sí ẹ. Mi kórìíra ẹ̀, èmi ò nífẹ̀ẹ́. Kò jọ́pọ̀ nífẹ̀ẹ́ ṣé o jọ́pọ̀ nífẹ̀ẹ́ báyìí. What's your definition for love? What's your definition? Baba call me. I could joke. Hi, baby. Hi, pretty. Don't worry, I'll fix it. Thank you, baby. I could joke. Ṣé wà okay? Mo wà pa. Mo bá yín gbé juice wá kẹ́ fi step down. Mo dẹ̀ ti ń dáná lọ́wọ́ because ọkọ mi ti sọ favourite meal yín fún mi. So mo ní mo sè lọ́wọ́ and I can assure you that you would enjoy every bit of it. No, it's okay. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní a kì í jẹ lémoyó. I'm okay, I'm fine. You're fine. Yeah, I'm fine, Adéṣọlá. Well, Lomo, tó bá jẹ́ pé at least you have a drink. No, it's okay. Bàbá ọkọ mi, ṣé mo ṣẹ̀yìn ni àmì ṣé ń bínú sí mi ni? Bínú? Bínú ẹ̀rín ni mò ń rí yìí, mi ò bínú. Ẹ̀tọ́ mi ni mò ń ṣe, ẹ jẹ́ kí n jẹ́ jiná kí n bá yín. Suwala, thank you. Oh, babe, it's fine, it's okay. It's okay. Don't feel bad about it. What's the shit it's here now? Oh, they're sure pay bínú. Oh, Lomo, can you just ignore him for now? And focus on me. Are you sure you love me? Of course you know I love you. Oh, how else do you want me to convince you? Shaking curry by you for me. Shall I? Of course. Okay. Don't doubt my love, my sweetie, I love you. Don't doubt my love, my sweetie, I love you. Don't doubt my love, my sweetie, I love you. Don't doubt my love, my sweetie, I love you. I'm for you. I'm for you, my sweetie. I love you, darling. I love you. Ọmọ yẹn kí ni nǹkan tó fẹ́ kí n ṣe? Ló sọ fún mi kí ni nǹkan tó fẹ́ kí n ṣe? Torí òun tẹ́wọ́ pẹ́ sí o tẹ́wọ́ pẹ́ sí yìí. Ṣé bí wọn náà ló fà á? Ó dé fẹ́ máa sọ bí ẹni pé kíní yìí bí ẹni pé kan tó serious tó báyìí ni. Ṣé bí wọn náà ló lè kó òun lé? Ó dẹ̀ sì lọ sí i, ṣó sì lò tó 1 month ni? Kó sì lò tó 1 month now? 1 month. Ẹ jọ̀ọ́ mà, Aunty Dé Tutù, ẹ má bínú mà. But ó ti tó 2 weeks tí Adéṣọlá ti kúrò nílé yìí o. Tí bá máa kà dáadáa, ó ti ju 2 weeks gan lánàá. And nǹkan tó ṣẹlẹ̀ yìí òun ló jẹ̀bi, kò ń ṣèmi ni mo wà at fault. Wọn kì í sọ pọ́pọ́ èèyàn jẹ̀bi, ó wrong. Wọ́n bọ̀dẹ̀ tún ṣí wá ń kó 2 weeks débi ẹni pé òun sọ pé 2 years, ó ti lo 2 years ń ta ni. Kò tí ì lo 2 years náà, ó kúrò kọ́ àtẹ́kọ́ máa lọ bẹ́ẹ̀ yẹn, ó lè lọ fẹ́wú fún 3 years kó tó di pé máa padà, ọmọ gan máa ti bẹ̀rẹ̀ secondary school kan tó padà dé. Ìyàwó dẹ̀ tún máa tẹ́wọ́ gbà tí ò sí nǹkan tó fi ṣèyàn. Ó wá ń sọ sí bí ẹni pé lókà bó ṣe ń play victim, ìwọ́de ló fa gbogbo nǹkan tó wà lẹ́yìn. Ni mo ṣe. Kí ló ṣe? Nígbà tó pé jẹ́jẹ́jẹ́jẹ́ ni wọ́n láwọn ọ̀run tó lọ́wọ́ wàhálà. Ó gbé fóònù ẹ̀ lẹ́yìn olóńtọ́ náà, kí ló wà nídìí fóònù ẹ̀? Òun wá wà kúwà, ojú ẹ̀ wá rí ìkúrì, ó wá ń tẹ́wọ́n sí wọ́n play victim. Ó dàbí ìgbà tí ó fi àlùbọ́sà lẹ̀, tó wá má àlùbọ́sà tó wá fi ń ra ojú wa rẹ̀, tó mọ̀ pé omi máa jáde lójú ẹ̀ ni. Omi ẹ̀ ló ń jáde lójú ẹ̀ sí i. Now you are not as if you are the one, you are the victim. You are not the victim. No, stop doing this. Bó ṣe ń tẹ́wọ́ pé bí ẹni pé à ń fi àjẹ́ ilé wa, à ń fi àjẹ́ obìnrin ilé wa náà, má ṣe báyìí. Aunty Dé Tutù. Look at the way you are, bó tún ṣe ń ṣe, bó tún ṣe ń tẹ́wọ́ bí ẹni pé mò ń fi àjẹ́, bó ṣe ń tẹ́wọ́, ṣó dáa. Ṣé kò tẹ máa sọ leléyìí? Mi ò mọ̀rọ̀ sọ, kò sí wàhálà. Mi ì sọ pé mọ̀rọ̀. No, kò sí problem o, kò sí problem. Mi ò mọ̀rọ̀ sọ àbí, kò sí wàhálà. Bí a kì í kúkú máa lọ lé wa. Rárá mà, mi ì sọ bẹ́ẹ̀, mi ì lè sọ bẹ́ẹ̀. Bó ṣe ń sọ, Adéṣọlá kò lè bí ẹni pé ó frustrate ẹni now. You actually frustrated him. You made him leave this house like he didn't come from his mind. Ó wá wò pé kó má bẹ ìjà, ọmọ gidi, ọmọ tọ́tọ́ nílé rẹ̀, tẹ́pà bí nílé rẹ̀, tó dẹ̀ dàgbà nílé rẹ̀. Ó wá mú ṣẹ̀ṣẹ̀ wá jáde pé kó má bẹ fa wàhálà. You used to be grateful. Ipe kò bẹ fa wàhálà, ṣé kí n máa jìra yín mú ni?
ó wá tí wọ́n sọ̀rọ̀ báyìí sí bí kí n máa lọ lé wa sísè mi mo rọ sọ ẹ má bínú ma bó ṣe kúnlẹ̀ fún mi bí ẹni pé mo ń fìyà jẹ kó dáa bó ṣe ṣe ṣoṣoṣoṣo kó dáa tó bá yípa búrò mi lè jẹ́ nǹkan tí mo bẹ́ẹ̀ sọ ni máa bẹ́ẹ̀ sọ kó jọ́ ọmọ ìyá mi ó lè ti máa bẹ́ẹ̀ sọ iná ni yóò yẹ kó máa appreciate lọ́kọ tó fẹ́ àti ilé tó ti fọ́kọ jáde but no you are taking it for granted. ẹ má bínú ma nísìnyí mo ti tojó látàárọ̀ ẹjọ́ ẹ̀ náà ni mò ń tò kò sí wàhálà mo ti pè tẹ́lẹ̀tẹ́lẹ̀ èmi àtúbẹ̀ tún pè báyìí sí i ọjọ́ tó bá sọ pé òun padà bọ̀ nílé máa padà wálé o bó jẹ́ 1 month ló fẹ́ lò níta jẹ́ kó lò bó ṣe fẹ́ jẹ́ kó clear head ẹ̀ mental health ẹ̀ wà important ó wà very very important kó ní clear mental health má fún ní wàhálà má bá mi pa àbúrò kan ṣo tí mo nílé ayé àti lọ́run nìyẹn ṣọ́ mi yẹ so that is it nísìnyí mo ti tojọ́ báyìí sìn gbogbo oúnjẹ tí mo jẹ látàárọ̀ gbogbo ara mi ti ń gbọ̀n ebi ló ń jẹ́ bẹ́ẹ̀ tẹ́bí bá ti ń pa mí ara mi máa gbọ̀n ara mi máa gbà ara mi gbogbo àyà ló ti ń ta mi torí ebi ń pa mí ni ara mi ti ń gbé ebi ti ń pa mí owó bó tún ṣe ń kú rẹ ṣé bí akíkú pa lórí akínú jẹun lé. kí ni kí n ṣe fún yín kí lẹ fẹ́ jẹ. ṣé mo rí ọbẹ̀ ògúnfe by goat meat stew bá mi ṣe lábúlà kó bá mi abúlà ní o jẹ́ kí ogun gbẹ̀gìrì yẹn jẹ́ kó tíìk. abúlà òyìn mi pé gbẹ̀gìrì ewédú àtàmàlà wàá kàn bá mi bulé lórí ni àmàlà yẹn jẹ́ kó fẹ́lẹ́ o má rò lórí iná o wàá gbé sílẹ̀ báyìí wàá jókòó tì wàá fẹ́ atẹ́gùn àmà jáde lára ẹ̀ báyìí wàá máa rò ó ni ọ̀rọ̀ mi ti yẹ má fi kúnlẹ̀ pa mí adébáyé kó dàbí ẹni pé èèyàn burúkú ni mímí ò ṣèèyàn burúkú tó bá yẹ pọ̀ mọ̀ ìyá mi ní ẹnìkan tí mo sọ fún ẹ ní máa sọ fún ẹ ó dàbí pé a máa ṣẹ̀ṣẹ̀ lọ́bẹ̀ gba fọ́ọ̀mù àwọn sunshine ladies ni ó dàbí pé mi ò fi àjẹ́ náà mo fi àjẹ́ o lè jogún àbúrò mi tó bá ti máa jogún ẹ̀kọ́ díẹ̀ ló máa jẹ́ ń bẹ̀ àwa la nílé. kí ni ìfẹ́ láìsí ayọ̀. má sọ fún mi pé kò tí ì padà wá sílé. kò tí ì padà wá sílé ṣòro ìtàn mi wá. kò yẹ kí n máa sọ̀rọ̀ family mi fún ẹ but I don't have a choice. I feel helpless and I need someone to talk to. In fact, nítorí ẹ̀ mo ṣe padà wá síbi iṣẹ́ bóyá mo tiẹ̀ máa lè gbé gbogbo ọ̀rọ̀ yẹn kúrò lọ́kàn nítorí ọmọkùnrin ó fẹ́ yà mí wèrè. Ọlọ́run ní jẹ́ kó yà wèrè ọmọ yẹn ni fi ọkàn ẹ̀ balẹ̀ ṣé rí lákòókò náà kò tiẹ̀ yẹ kó pàṣẹ tì torí ọkùnrin kan. Yes, because àyè ìgbéyàwó ọ̀tọ̀ àyè iṣẹ́ náà ọ̀tọ̀ ni. Àwọn tajára UK gan-an a mọ̀ pé orúkọ ọmọ jẹ ní àlùkò kò kéré rárá so we know how big the brand is so wọ́n sọ pé fẹ́ pàṣẹ́tì nítorí ọkùnrin kan no má pàṣẹ́tì torí ìgbéyàwó. Tọ́mí wá nǹkan tó ṣẹlẹ̀ ni pé ọkọ mi ò like bí mo ṣe ń rìn káàkiri ó mọ̀ pé ṣé mi ó máa ń gbé mi from one place to another ni òun ò like ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn. kí ló tí ò ṣe like ẹ̀ bọ́ ó mọ irúṣẹ́ tó ń ṣe tẹ́lẹ̀ kó tó rí pé fẹ́ra yín náà kò ń ṣe pé gbà tó fẹ́ tọ́ ló ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ ẹ̀ ó ti mọ iṣẹ́ ìmọ̀ ẹ̀ kó tó rí pé fẹ́ra yín so why is he now complaining? I don't know. So ó ní láti fi iṣẹ́ sílẹ̀ nítorí títí ẹ̀ so ó ní láti gbà ẹ́ pẹ̀lú iṣẹ́ tó ń ṣe ni so he needs to understand. Okay. Shuri, just like I said. Má fi ṣe sílẹ̀. Now nǹkan tí wàá ṣe ni pé mo fẹ́ kó padà sẹ́nu iṣẹ́ fully yes tó bá tẹ̀lé máa wá lójoojúmọ́ máa wá lẹ́kọ̀ọ̀kan tọ́rọ̀ bá ti rí báyìí ọgbọ́n rẹ̀ máa fi ń ṣe. Okay. I actually feel relieved. Good. Honestly. Torí gbogbo nǹkan tí mo gbé sọ́kàn ó ti pọ̀ jù. Thank you, Tomiwa. Ó ṣe gan ni. Gbogbo ọ̀rọ̀ ẹ báyìí ó dàbí omi tútù lọ́kàn mi ni. Thank you. Ọ̀rẹ́ ni wà náà. So kí la wà fúnra wa fún? Torí irú àwọn situation báyìí náà ni pé okay when you need me I should be there for you and when I need you you should be there for me. Yes. Nǹkan tó jẹ mí lógún ò ní dùnnú ẹ̀. Tèmi ni pé ṣáà máa fi iṣẹ́ ẹ sílẹ̀ torí ọkùnrin. So
actually feel better. The camera kò wá yá mi. Mo fẹ́ ya photo mi. Aṣọ tí mo wọ̀ ni mo fẹ́ ya photo. Nǹkan mi wọ́n. Wá yá mi jọ gbé kámẹ́rà ẹ̀. Wá yára mi fúnra mi o. Kí wọ́n mọ kámẹ́rà náà. Màá sọ di kíní sí mi, màá ṣe selfie. Gbé kámẹ́rà fún mi jàre. Ọmọ yẹ! Ọmọ yẹ! Ṣé kò gbọ́ pé lẹ́kùn sí ni? Kò má bínú ọkọ mi. Báwo ni? Bó ṣe rẹ́rìn. Ó yá, ọkọ ẹ̀ kí ọkọ ẹ̀ kí. Adéṣọlá. Don't! Fọwọ́kàn mi. Ọkọ mi, calm down. Calm down. Ìwọ náà, ẹni tó ti kú ní láti ọjọ́ orí mọ̀ pé ìbínú ló bá jáde. Tó bá ṣe kọ́kọ́ rí ẹ wá kúnlẹ̀ wá bẹ̀ pé kó má bínú. Kúnlẹ̀ kò bẹ̀. Kí n tún kúnlẹ̀ bẹ̀ ẹ́ àti méjèèjì kò bẹ̀ ẹ́. Bẹ́ẹ̀ ń kún ẹ. Kún ẹ ní. Okay ma. Famúra. Adéṣọlá, jọ̀ọ́ má bínú. Má bínú sí mi. I am so sorry. For what? Fún ẹni kí n bẹ́ẹ̀ lẹ sọ. Mo ní kó bẹ́ẹ̀ ni. O ò sọrí sí tó fi wà sọ́rí. Wá kọ́kọ́ outline àwọn ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀. Kó tó wá bẹ̀bẹ̀ pé o ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Gbogbo àwọn atrocities tó ti commit wá kọ́kọ́ sọ síwájú. Ọkọ mi o, for example, ọkọ mi o má bínú pé mo tún fóònù ẹ o, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́jọ́ mi. Please forgive me. That's how to ask for forgiveness. Ó dẹ̀ máa forgive ẹ. Ó kàn sọ pé you are sorry for what? Ó yá, go ahead. Àtidé tuntun. Action ọkọ mi. Kí n sọ fún Adéṣọlá pé bóyá mi ò ní tún fóònù ẹ̀ mọ́. bí a ká máa padà síbi tá a ti ń bọ̀. Mr. Mijari pé nǹkan tí mo sọ fún yín pàápàá ẹ̀ she's so full of herself. Kò tún lè bẹ̀bẹ̀ kò lè apologize. What, calm down. Ṣé òun ló fẹ́ mi nàbẹ́ mi ni mo fẹ́? Ṣé bí mo ti apologize? Allow me to do the talk. O ti apologize. Is that how to apologize? Ojú sọ̀rọ̀ lórí ọkọ. Are you supposed to be talking when he's talking? Kí ló ṣe é now? Shush! Yóò mọ̀ kọ́ ṣe ṣáà calm down. Fílẹ̀ fún mi. Fílẹ̀ fún mi. Let me do the talking. Kò gbọ́n ni. Àwa máa kọ́ ilé ọkọ ilé ẹ̀kọ́ ni. Wọn ò kọ́ láti ilé wọn. Àwa dẹ̀ máa kọ́ ń bí báyìí. Mọ́ yẹn ni. Ṣadé máa pè é later. Ṣoṣà gbọ́ nǹkan tí mo sọ. So wojú mi o, wojú èmi ni kò máa bá sọ̀rọ̀, look into my eyes. Wo èmi àti ẹ jẹ́ ká máa jọ wojú ara wa báyìí. Kí wá ló kàn tí ẹ pè ní Ṣadé, ṣé wọ́n ní Ṣadé ni àbí fóònù ẹ ló fi ń báyọ̀ sọ̀rọ̀ ni? Èmi ni kò máa wo èmi àti ẹ ká jọ máa wojú ara wa, ó lè rí ní ọkọ bí pẹ̀lú bó ṣe ń ṣe yìí. Kí ló ṣe é? A ṣe sọ kò ń sọ mí. Yes ma. So as I was saying before I was really interrupted, now you turn to your husband, má sọ pé ọkọ mi olówó orí mi, má bínú pé mo tú fóònù ẹ, mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́jọ́ mi. Ó yá, action. Kí n sọ pé mi ní tún fóònù mọ́. Ó ti pọ̀jù fún ẹ. Má ṣe. Ó yá. Ó yá, ó yá. Adéṣọlá, má bínú. Mi ò gbọ́ ẹ, mi ò gbọ́ nǹkan sọ̀sọ̀. Sọ̀rọ̀ sókè. Adéṣọlá, má bínú pé mo tún fóònù ẹ. I am sorry. Mi ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mi ní ṣe bẹ́ẹ̀ mọ́. It's okay. Ṣé o ti tán àbí? Sorry, you see how easy that was? Very, very easy. Simple as ABC. Ló bá tán. Sorry, bó ṣe bẹ̀rẹ̀ sórí kó ti tán. Kò lè. Kò lè. Wá wá wọ kitchen báyìí. Wá wá sí nǹkan tó máa ń fẹ́ fún. Favourite ẹ̀ wá sí fún. Okay ma. Wá bá prepare. Èmi náà mo máa jẹun. Mo máa jẹun. Mo máa jẹun. Wá bá mi ṣe ọbẹ̀ ògúnfe. Ṣé ògúnfe wà? No, mo ṣe máa ń ṣe ni. Mo máa ṣẹ̀ṣẹ̀ ṣe mo máa ń jẹ ọbẹ̀ àná tẹ́lẹ̀ ni fresh food àwọn fresh soup lèmi máa ń jẹ. Wá bá mi make wá bá mi ṣe bó ṣe máa ń ṣe yẹn. Ó lè má níwà o. Kò ṣe pé orílẹ̀ níwà bẹ́ẹ̀ bó ń jẹ. Wọ́n fi rún ẹni. Ó mú oúnjẹ ṣe. Bó tẹ̀ ṣe máa ń bá mi ṣe ọbẹ̀ ògúnfe yẹn ó máa ń dá mi lọ́rùn. Wàá lọ bá mi ṣe yẹn wá. Pẹ̀lẹ́ ìyàwó mi. Adéṣọlá, kí ló máa jẹ? Kí ló máa prefer? My favourite. Well, má jẹ́ kó wá spicy jù. Mo jẹun dáadáa lẹ́nu ọjọ́ mẹ́ta ìṣó ọ̀sán mi yẹn ó trigger. Pẹ̀lẹ́ ọkọ mi. Ẹ ló Ṣadé mo ṣe wọlé ni màá pè é later. Pẹ̀lẹ́ ọkọ mi. Tètè lọ. Má lọ. Má sọ kọ́tọ́ ní kò sí wa. Máma kọ́ lẹ́sẹ̀. Ṣé fẹ́ ṣubú ni? Máma kọ́ lẹ́sẹ̀. Sítá mi ẹ ṣe gan-an. Pẹ̀lẹ́ ìwọ náà wá ìwọ ní Ṣadé tí wọn náà tún sọ má ṣe bẹ́ẹ̀ yẹn. Ó pè mí ní rẹ̀ ní kó ní sùúrù màmá rí later. Má ṣe bẹ́ẹ̀ yẹn má máa tójú ẹlẹ́sẹ̀ mi fà ṣá. Ó ló ń pè mí. Ìwọ ló tún bẹ̀.
Tomiwa, èmi ni mo bẹ̀ ọ́. Tí mi bá bẹ̀ kí ni mo fẹ́ ṣe? Nítorí yàtọ̀ sí ìwọ àti Uncle Bọ̀wálé, mom sí mi àti àǹtí ẹ̀ ẹ̀yìn ẹ̀ báyìí ló máa ń gbèsè. Anything tó bá ṣẹlẹ̀, wọn kì í rí fault at all. Èmi ló máa ń blame for every single thing. Wọ́n ti rí mi as the problem. And mi ìfẹ́ jẹ́ kó máa wò pàṣẹjù bíi ti pọ̀ jù. Nǹkan tó ṣẹlẹ̀ nìyẹn tí mo fi bẹ̀ ẹ́. Ọ̀rẹ́ kúkú yé mi. Wọ́n dẹ̀ ní tá a bá dọ̀bálẹ̀ farara, èèyàn ò pé ká má ga jù lọ. Ló ṣe bẹ́ẹ̀ náà wà òkè. Ó mọ̀ pé Tomiwa, ìwọ náà mọ̀ pé mi kì í ṣe oní wàhálà. Nǹkan tó bá ti le jògèdè lọ báyìí, mi ò kí ń bá wọn jẹ ń bẹ̀. Àmọ́ Adéṣọlá kò fi Adémidémi lórí rárá ni. Sùúrù náà ni màmá ní pẹ̀lú ẹ̀. Ọmọ sùúrù ló ti ń ní bọ́ tẹ́lẹ̀. So sùúrù yẹn náà ni wàá kọ́ntínú láti máa ní. Wọ́n sọ pé lẹ́yìn àdúrà, sùúrù ló kù. So sùúrù yẹn ni kò máa ṣe. Sùúrù. Àbí? Tomiwa, you have no idea. Sùúrù tí mo ti ń ní bọ̀ látọjọ́ tó ti pẹ́. Sùúrù mélòó gan ni mo fẹ́ ní? Mo ní sùúrù débi pé every day ni mo fi ń treat infection. Every day. Every single day. Like n ṣe onímọ̀bì. Inú òde mọ́bí tó ti ń kó infections wá sílé. In fact, ẹ̀rù ń bà mí kí má tiẹ̀ lọ kó ilé tó kọjá infection gan lára ẹ̀ báyìí. Máa fi ẹnu sọ̀rọ̀ dì sí rẹ̀. Ọlọ́run ní jẹ́ kó kó nǹkan tó ju infection lọ. Or kó lọ kó nǹkan tí ó wà curable náà. And like I said, sùúrù náà ni màmá ní. Ṣòro sùúrù tó ń wo yẹn kó ń pọ̀ jù. Àfi tí ó bá tún ní tó. So I just need you to take things easy with yourself. It's okay. Oshe, thank you, Tomiwa. You've done so much for me. Tí o bá ń ṣe nítorí ti ẹni, mi mà ní strength gbogbo nǹkan tí mò ń ṣe yìí. Àwọn nǹkan tó yẹ kí n ti ṣe látọjọ́ tó ti pẹ́. Ìwọ ló fún mi ní ọkàn láti máa ṣe ń sìn. Thank you. Thank you so much. You're welcome. Oshe. At this point, I think I'm ready. Mo ready láti padà síbi iṣẹ́. Yes. Màá resume iṣẹ́ padà fully and I'll start over again. That's the spirit. I like the sound of that. God help me. I'll start over. Everything I do, Thank you. Oshigoni. Thank you, Tomiwa. everything I do, Bless you. I do it for love. I get to feel me see, call me. I get to feel me see, call me. Everything I do it for you. Adéṣọlá. Everything I do. Mo ní kí n sọ fún ẹ pé mo fẹ́ padà sí studio. Mo fẹ́ resume iṣẹ́ padà. I want to resume work. Èmi ò gbọ́ ẹ dáadáa, o fẹ́ padà sí studio. Yes, mo fẹ́ padà sí ìdíṣẹ́ mi. O fẹ́ padà síbi iṣẹ́, you want to start working again. Yes. Can you even see the way you're talking to me about it? Jota ló ń kọ́ ẹ sí mi náà. Kí ló mean pé ta ló ń kọ́ mi sí ẹ, Adéṣọlá? This is not about bóyá wọ́n ń kọ́ mi sí ẹ now. This is about my work. Then where is it coming from? What are you saying, torí Ọlọ́run? Ìgbésí ayé mi lélẹ́yìn now. This is about my life, my career, my future. Ayé iṣẹ́ ọ̀tọ̀, ayé ìgbéyàwó ọ̀tọ̀. Really? Educate me more. Ọ̀tọ̀ọ̀tọ̀ ni Adéṣọlá. It's different. Wọ́n sọ fẹ́ mi. Ayé iṣẹ́ yàtọ̀ sí, you're talking to me like that. How am I
talking to you. So gbádùn sá. I'm just explaining myself. Explaining what? So okay. Pé mo fẹ́ padà sẹ́nu iṣẹ́ Adéṣọlá. Mommy, no. Where is that coming from? No, you can't say no, please. You can't. Èmi ló ń sọ̀rọ̀ fún nìyẹn o. Orí mi ò pé. Àyè iṣẹ́ to me. Èmi Adéṣọlá. Ilá ẹ̀ ti ń ga jù onírè lọ. Ilá ẹ̀ ó ti ń ga jù onírè lọ. Bí àwọn lọkọ ni bí èmi lọkọ ni wàá sọ fún mi. And if you know you want to keep that job, you have to decide your job or the marriage. Yes. Adéṣọlá, why are you so selfish? Put yourself in my shoes. Nígbà mi wàá lọ kúrò nílé. 1 month, 2 months. Ó ní wá sílé. Ṣó fẹ́ pa mí ni o fẹ́ kí n fi ronú kí n fi ṣera mi léṣe. I need a distraction. I need something to get me busy. I need to keep myself busy. Iṣẹ́ mi náà dẹ̀ ni, ìyẹn ló lè fún mi ní joy. So please let me be happy in peace now. Studio ni mo ní mò ń lọ mi sọ pé mò ń travel. Moyeni, you then stand before me, look into my eyes and talk to me like this. Èmi mà ni. Moyeni, mo bá ìsọ̀rọ̀ ń pòṣe sí èmi. Mi ò pòṣe. Jọ kí ló wá ṣe yẹn? Mo give reaction ni mi ò pòṣe. O give reaction. Yes. Good. Wọ́n ti ń kó ẹ. Wọ́n ti ń kó ẹ. Jọ ṣé ìwọ ni ọkọ ni àbẹ́ mi? Mo give instruction and you came out of nowhere telling me no, it's not gonna happen. Ṣé wọ́n lọ́kọ àbẹ́ mi? Ṣé o gbádùn ṣá? Iṣẹ́ lásán ni mo ní mo fẹ́ ṣe. Mi sọ pé mo fẹ́ travel. Mo fẹ́ padà sí studio. And I said no. You can't say no, Adéṣọlá. You don't get to make that decision for me. I can make my own decisions. Ọ̀rẹ́ ti wá yé mi báyìí. Pé kí n fi ronú ṣera mi léṣe nù ni. Ilá ẹ̀ ti ń ga jù onírè lọ. Àbí? Èmi pàṣẹ, òun yí padà. Èmi wá fẹ́ pàṣẹ tèmi fún ẹ báyìí. Tó bá yẹ pé bàbá ẹ ló bí ẹ. Tó jẹ́ ìyá ẹ ló bí ẹ. Adéṣọlá. Tó bá bí bàbá ńlá kú ẹ̀dá. Tí wọ́n bí ìyálà já ẹ̀dá. Èmi ló sọ̀rọ̀ sí Adéṣọlá. Ìwọ padà sí studio yẹn. Mo wá jẹ́wọ́ fún ẹ. Bóyá wọ́n ní ọkọ ni. Àbí èmi. Ìjọ ẹ̀ ló máa mọ̀. Mọ́ ẹni. Mo mọ̀ pé ó ti yaṣa. Ó ti dìdàkudà. Torí kí mo fẹ́ padà. No, I'm gonna say it again. Tí wọ́n bá bí bàbá ńlá kú ẹ̀dá. Tó mọ̀ pé yàrá ìjà pọ̀rípọ̀ ni màmá ńlá kú ẹ̀ ló bí ẹ. Ìwọ lọ studio yẹn. Adéṣọlá kò lè tó gbogbo eléyìí náà. Wọ́n tún pẹ́pẹ́. And I mean it. Tó bá bí ẹ̀dá, just try me. Ṣé nǹkan tó wá ń ṣe pariwo lé? Nǹkan tẹ́ ẹ̀ ń ṣe pariwo. Mo tún sọ sí ẹ, tó bá mi yàrá ìjà ẹ̀. Leave this out. Adéṣọlá kò lè tó yẹn àtọ̀. Màá jẹ́wọ́ fún ẹ. Mo máa padà síbi iṣẹ́. Tó bá bí ẹ̀dá. I will. Má padà síbi iṣẹ́ mi ṣe ní ṣiṣẹ́. Kí ló dé gan-an? Kí má ṣù, kí má tọ̀, kí má tún ṣiṣẹ́. Kí ló fẹ́ kí n ṣe gan-an? O fẹ́ pa mí ni. Èmi máa padà síbi iṣẹ́ tí mo tẹ̀ ti bẹ̀rẹ̀ already. I'm very hungry. Adigun tẹ́ ẹ ló sá lọ kọ́ ní sáré iwájú mi. Kò ní dáa fún ọ. Ibi tá a bá fojú di, ó lè fọyàn lójú o. Kí ló ń ṣe ìyá yìí tó jẹ́ pé àtàárọ̀ àtọ̀sán
ló fi máa ru omi gbóná kiri. Ìyá mi o! Àgbàrá òjò ni yóò wọlé, yóò kó wọn lẹ́rù, yóò kó wọn lẹ́rù. Ta ló wọlé kẹ́ṣọ́ mi? Ta ló wọlé kọ́lẹ́kẹ́ mi? Ìdágìrì ti wọlé mi. Ìdágìrì wọ́n sáàfin, ọwọ́ ajá ń lólè, ọwọ́ ń pe kábíyèsí olúwa mi o, kábíyèsí olúwa mi o. Èèwọ̀ òrìṣà. Èèwọ̀ kí ni? Ẹ fọ́ sílùú kẹ́ ẹ wá dàgìrì fún mi. Mo sì ń gbìyànjú àti wá. Wọ́n sì rí i, kódà kẹ́mi rẹ̀ ti bọ́, mo fẹ́ rí òkú rẹ̀ wájú mi. Tánú. Fún orí kìnìún olóláàjù tó rí wọn, bọ́ bá dán wò yóò gbèkú jẹ lọ ẹ̀ mọ́ra. Wọ́n bẹ̀. Ẹ jẹ́ bọ́. Ìjọ kò sí sàánú mi. Ṣé bí mo ti gbọ́dọ̀ rí i pé wọ́n nínú òfin nínú ọ̀rá gbogbo pàǹdọ̀rọ̀ ń dàgbà. Ẹyẹ dùn àtẹ̀bí ṣe jẹ́. Ebi ọ̀nà ó pa wá àtìyá rẹ̀. Mo mọ̀ rí i pé ilẹ̀ ó ṣèdájọ́, ẹni bá dalẹ̀ ilẹ̀ ó mú. Kó tó di pé mo pa ẹ bá mú lọ, orí rẹ̀ fúnra ara mi ni wọ́n bẹ̀. Ẹ ti gbọ̀rọ̀ nígbà tọwọ́ ọmọdé, àgọ́ àlà nígbà tàgbàlagbà. Ilẹ̀! Ilẹ̀ mọ̀. Ọwọ́ aṣọra rẹ̀ dẹrù jẹ̀jẹ̀ sí gbogbo wa lọ́rùn, ń dàlú láàmú. Lórí ọ̀rọ̀ yìí, èmi ni wọ́n rẹ̀yìn ilẹ̀ mọ̀ká. Lẹ́mọ̀ká. O tún borí burúkú àtẹlẹ́yà rẹ̀, o tún bá wọnú ààfin, kò ní báwọn tó ní ọ. Lásìkò àkísà rẹ ti dágbére àná. Ìgbà abẹ́rẹ́ kan ò lè dá dúró. Níwọ̀. Ẹ mọ̀ jẹ́ kí kó tọ́ sí mi. Èmi mo ní kí n mo gbójúlé tí n fi kojú ilẹ̀ mọ̀ká. Agbọ́n mi ṣetán tó fẹ́ ṣòro. Ìka mọ̀dùn mi ṣetán tó fẹ́ rùgbà gbogbo ilẹ̀. Lẹ́mi ìmọ̀ọ́kà tí mo gbọ́ ọkọ tí mo gbalé lọ́wọ́ yín, ṣé ìmọ̀ pẹ́ mi yín mo fẹ́ gbà ni? Wọ́n sì gbẹ̀mí yín lọ́kàn. Ọmọ àlè ni wọ̀nyí. Dé padà! Lẹ́nu rẹ kábíyèsí. Wọ́n gbá lẹ́nu ẹ̀. Àkàyé ọ̀kadà. Ní kí ni? Ṣé wàá rí o? Lẹ́yìn tó ṣe yìí, ó ṣe nǹkan téèyàn kò ṣe rí. Dandan ni kó ju ẹ̀rí nǹkan téèyàn kò rí. Ọgbọ́n! Àtìgbà tí mo ti pàdé ọmọbìnrin tí mò ń fẹ́ sìn ní gbogbo nǹkan mi ti ń lọ létòlétò. Ẹ pè òun fún ẹ jáde kó wá sọ lójú mi báyìí wípé òun máa fẹ́ yín àfi tó bá máa ṣorí burúkú lókù. Kòfó, I won't take that nonsense from you. Má ṣe pé fúnyàwó mi o. Sincerely speaking, I'm in love with your brother. Ṣé ìwọ lè gbàdúrà kí ẹ̀gbọ́n ọkùnrin kó fẹ́ ìwọ gẹ́gẹ́ bí ìyàwó sílé? No, mo ń bí ẹni kí ni reason tí mi ò ṣe lè fẹ́ Tinúọlá. Mo fẹ́ mọ reason. Mo fẹ́ mọ ìdí tí kò fún ṣe insist pé mi ò lè fẹ́. Ó yá sọ̀rọ̀. Àfìgbà tí Tinúọlá kúrò nílé mi, gbogbo nǹkan bẹ̀rẹ̀ sí í dàrú. Olúrẹ̀mí. 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 Ọ̀rẹ́ mi jẹ́ ká ta lé ẹ, tá bá ta lé ẹ, alẹ́ gbogbo tọrọ kọ́bọ̀ tó nídìí wá máa yọ síra wọn. Mo ní mi ò ta lórí kí ló tí mo gbé tiẹ̀ ta. Iye ò jẹ mí náà, ìwọ nìyà ń jẹ. Ẹyin tí yàrá ń jẹ náà ló máa gbáhùn pé ẹ̀ta iye ò jẹ mí mẹ́rin. Ìṣẹ́ ló fàkàtà mi ṣe bùgbé. Ó ní ara gini ilé àfòmọ́. Ó ní àfi kí eṣin òun bá ọtí mi kú. Iṣẹ́ kò tún nìyẹn. Iṣẹ́ kò tún ló gbé ní uncompleted build nìyẹn. Àmọ́ ṣé torí ẹ̀ ni wọ́n ṣe pè ní ìṣègùtù? Àbí kí ló bí orúkọ náà jáde? Jẹ́njẹ̀rẹ̀ o, ó jẹ́njẹ̀rẹ̀ o, jẹ́njẹ̀rẹ̀ ọmọ. Òṣàdàbí òun o. Ìbálé la fi mọ obìnrin tó dákú. Kọ́láwọ̀ lù, dákun kí ni mo gbọ́ tó sọ́nsì? Ọkọ̀ wa lọ́mọ. Kí wọ́n lọ mọ ilé rẹ̀, ó fẹ́ fi iṣu rẹ̀ jẹ́ epo mi àbí? Ó fẹ́ dá mi lábẹ́ ni. Téèyàn bá máa sọ baálé nù,
Adebimpe ó pọ̀ jù nira ẹ lọ. Tí n bá wá ṣèwádìí tí wọ́n bá jẹ̀bi ikú ni o. Ọlọ́run ló mọ ohun tí ọmọkùnrin yìí ṣe tó fi ń lè mú báyìí. Dájúdájú ó ti fọwọ́ padà baálẹ̀ lójú. Ó ní láti dá tú. Ẹni bá ṣe ohun tẹ́nìkan ò ṣe rí ó di dandan kójú ẹ̀ rí nǹkan tẹ́nìkan ò rí rí. Ó possible kò jẹ́ pé ọkọ first child tó máa jẹ́ mi ló máa padà jẹ baálẹ̀. Ẹ̀yin àgbà náà lẹ pé ìwèrè gbáyà rẹ létí ọpọjọ kúrò tí pé ó pé ìwọ ló yẹ o. Káyọ̀ tẹ̀gàn kú obìnrin rẹ̀ wà á pọ̀ jù ọjọ́ bó o lẹ sí sọ̀rọ̀ báyìí. Ṣé ẹ mọ̀ pé èmi àwẹ̀lé mo rẹwà obì mi náà sì kú rẹwà. Sọ mọ̀ pé inú mi ò dùn sí àwọn ayàwòrán tó wọnú ìlú wa wáyé. Níṣẹ́ ni gbogbo àwọn omidan ló wá ló ń ṣe fotofoto tó ń tẹ̀lé wọn kiri tó ń wọlé wọn. Ìbọn tẹ́ ẹ fẹ́ yìn ò lè yìn. Ẹ lè yìnbọn mọ́ mi kó wọlé. Èmi lẹ ń dojú bọ ọkàn. Hey, these people are a bunch of illiterates. Imagine that old woman. Come on, camera ìbọn mo fẹ́ shoot àwọn fẹ́ yìn àwọn pa. What's that about? Ẹ mọ yìí lábúlé wa. Akọ̀wé jọ̀nà. Ọ̀rẹ́ yín kiri sófà nǹkan. Tó rọ́mọ àwẹ̀ léhùn ìkọ̀lẹ́kọ̀ tí ó mọ̀ pé ojú kòkòrò òun ló bọ̀ òun jà. Kí láwọn ènìyàn náà ń gba ìgànnà? Àwẹ̀lé o. Yìí fi akọ yìí fi pàlú ìjẹ. Kíre? Òkú làwọn eléyìí. Lórí tàbí tá a dé yìí, dákun, kí lọ́nà àbáyọ? Ǹjẹ́ a lè rí àwọn omidan nínú ìlú wa ẹ̀ tí ìbàlẹ̀ ṣì ń bẹ lára wọn? Kí ló wá dé kí ló lè tó ìyá mi? Sórí òfin ìlú wa yìí, obìnrin ò gbọdọ̀ fara sílẹ̀ débi tí ọkùnrin kan wá dédé jábàálẹ̀ ẹ̀. Ṣé ẹ gbọ́? Èyí tó bá ti ya lábẹ́nu yín kó tètè sọ̀rọ̀ o. Bí ìtẹ̀yìn ọmọ mi kọ́ o. Òòṣà yóò gbẹ̀jà àwọn ọmọ rẹ o. Ó mú àwọn ará Èkó atọ́ni ni wọ́n ń fún tí ó dáa fi gbóhun tó dáa lọ́wọ́ ẹni. Láti bo ilẹ̀ fẹ́. Níwọ̀n ìgbà tẹ́mi kọ́ láwọ̀ ní òbá tí mú pinnu mi ṣe lórí rẹ̀, ó ì tí kù. Fairy night, shadow place, sweep my heart away. Twisted path, ugly night, take my soul away. If I can't shake cool, if I can't shake cool. Tó bá fẹ́ mi, ó máa fún mi láyọ̀. Tó bá fẹ́ mi, ó máa fún mi láyọ̀. Kí ni ìfẹ́ láìsí ìdùnnú? Bí gìtá gbìn tí òró mi ni. Kí ni ìfẹ́ láìsí ayọ̀? Bí gìtá gbìn tí òró mi ni. Kí ni ìfẹ́ láìsí ọwọ́?